ta ló ní bag àti wípé kí ló wà nínú ẹ̀. Inú bíbí mi ò fi iṣẹ́ mi ràn. Ẹjọ́ fùfù mi ò bẹ̀ lọ́wọ́ ẹ̀. Inú bíbí má fi ilé mi ṣe bùgbé. Ẹjọ́ fùfù má fi ilé ọ̀gá mi ṣe bùgbé. Kí wọ́n má bàa ṣìwì. Wọ́n ti ń bínú má jẹun ṣì sọ. Sórí ẹ yí ni. Ẹnu yín gbà má. Ṣó ti ya wèrè ni? Ẹnu yín gbà má. Do you know who I am? Who are you? I am Honorable Chief, a distinguished member of the State House of Assembly. I used to be. Bíbá! Màá gbá yín ní ẹ̀ṣẹ̀ lójú. Ẹ lọ ti gate. Kí ni ìyẹn wá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí? We are 40 million naira richer. Bàbá Bímpé, kí ló ṣe lébo ló wà? Kánò ni mo wà tí mo ti ń ṣayé mi lọ́wọ́. Call me! I said call me! Ojú mi Adéjàre, ojú ọmọ ẹ Adéjàre, jọ̀ọ́ ṣàánú wa. Kí ni ìgbà tí patient bá sick ní hospital tí wọ́n fa oxygen sí nímú tí wọ́n ayọ̀ lójijì ó máa kú ni. O máa padà kú ni. Kí ni nǹkan náà tó wà láàrin ìwọ àti this Fatoye guy or whatever his name is? Tí èèyàn bá ya wèrè, ẹ mú lọ sáko wèrè. Mi ò lè sá lọ fẹ́ni kankan ní ilẹ̀ yìí o. Ibi tó bá gbà la máa gbà ọ́. Wèrè lọ sí wo wèrè kò ní dá fún ẹ bó ṣe bá kọrin. Madam court. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. SAAMU ALAJO. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó SAAMU ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí SAAMU fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé oṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò SAAMU o. Má gbó owó mi bó pẹ́. SAAMU ALAJO. Ọjọ́ bá fẹ́ sọ ní kò sọ. Ìbúdó SAAMU kí ló ṣẹlẹ̀ náà? Ṣé bọ́lá kan bí yín sí ni ẹran máa pariwo náà? Orí ẹ dàrú ni. Máa mọ́yàn bẹ pé kí ni bọ́lá kan bí yín sí. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Àyà mi padà bọ̀ wá gbowó wá gbọmọ. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀dẹ̀ máa kóyàn láyà jẹ. Kí ló ṣẹlẹ̀? Èmi káyà jẹ. Kí ló gbé sáyà? Pákó. Àṣàmọ́ ogun burúkú tó lọ́ kó jẹ. Èmi àkọ́wé ilé ìjẹ òṣèré. Abẹ́rẹ́ ìjámi lọ́lá òní tó lọ́ káyà òjẹ. Ẹ fi mí lẹ́jọ́ ṣé eléyìí ni mò ń sọ fún yín kékeré má fún mi. Eléyìí ni mò ń sọ fún yín ni ẹ má fún mi lẹ́lẹ́jẹ̀ rúru. Kí ló ṣẹlẹ̀? Ọmọdé ara mi ni mí nà. Ẹ wò bọ́dá SAAMU. Ọ̀rọ̀ tí mo wá bá yín sọ, ọ̀rọ̀ tó wà very very important ni. Á dẹ̀ bẹ́tà kẹ́ ẹ gbọ́. Ṣùgbọ́n mo wá ń gbà ládùúrà pé k'Ọlọ́run jẹ́ kẹ́ ẹ lè gbọ́ kẹ́ ẹ dẹ̀ lè mú ṣe torí mo mọ̀ yín dáadáa. Bọ́dá SAAMU, pánsá ò fúnra, pánsá já. Ajá ò fúnra. Kí ló sọ pé ó ṣe? Ajá jìn. Bó nílé yín ò bá fúnra bọ́dá SAAMU, olè ló máa kó lọ. Olè ló máa kó bàbá ẹ lọ. Akínní o ló máa kó lọ orí ẹ burú dànù. Ẹ wá bọ́dá SAAMU, kí ló ṣẹlẹ̀ náà? Ìyẹn bàbá tèmi, Akínrógun. Kí ló dé? Àdé sí ni ìwúta ìwé ẹtí ẹ máa fowó ẹ máa fi stray bullets ránṣẹ́ sáwọn tó níyàn lé. Kí ló ṣẹlẹ̀ náà? Kí ló dé? Ẹ wò Báíbù tó wá tẹ̀síwájú. Báíbù ní wípé nígbà tí Ọlọ́run dá ìkólọ àwọn Síónì padà, àwọn ṣe kí ni?
àwọn dàbí ẹni tí ń láàlà. Ṣé ẹ rí ọmọ ìdí àrà tó ṣe tó rìn gbèrègbèrè rádaràda tó rìn wálé yẹn? Ọ̀rọ̀ ẹ ni mo wá sọ fún yín. Sàámú, ó máa bẹ́tà báyìí ibi tó gbà wọlé kẹ́ júwe bẹ̀ fún kó kó ẹrù ẹ̀ gbogbo pàǹtí tó kó wọlé yẹn kó tún kó padà sí gbòbí tó ti wá. Because tí onídàbí àlá o bóyá oríire nǹkan kan bí Bible ṣe put ẹ yẹn bẹ́ẹ̀ kọ́ ni tí ẹ ṣe máa jẹ́ o. Kò lè kó lọ tiẹ̀ kò lè má àlàáfíà wà. Wàhálà ìdàràmú ìjọgbọ̀n àìnísìnyí àìnífọkànbalẹ̀ ló máa padà kó wá. Ẹnìkan tó dẹ̀ lọ yìí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo mímí àlàáfíà. Atẹ́gùn fẹ́ sí mi. Àwọn wèrè tó kù sí bíbá yìí ni mo ń bẹ Ọlọ́run kọ́ lọ́wọ́ bóyá bá mi rìn wọ́n sígbó kó lè Michael kó bá mi fi lé wọn dànù. Kí ló ṣẹlẹ̀ kó fi wá lọ́rùn sílẹ̀ kó kèmí àti yín. Òun náà tún wá lọ dé. Ó tún máa kógun dé. Ẹ wo bọ́dá Sàámú á bẹ́tà sí yìí o. Kẹ́ ẹ mọ̀ bí ẹ ṣe máa sọ fún tẹ́ máa mú sí lórí. Wípé ìbágbé gbogbo wa nínú ilé yìí ìṣọ̀tá Ọlọ́run ni. Kò lè pé kó máa lọ kó rìn sígbó. Kọ́ tí mo ní kí n wá sọ nìyẹn. Wọ́n ní ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dì. Igi gogoro má gùn mí lójú. Òkèrè láti wò ìdíra bàtà gíngí. Kí náà sọ? Ẹ̀yin náà lè máa mọ̀. Fagi ìdí ẹ̀yọ̀. Ṣóńgò lọ ṣóńgò. Orí ọmọ láǹkè. Kẹ̀kẹ̀kẹ̀ lórí ẹni bá fẹ́ gbọ́. Ṣé òwe Gen Z ni àbúrò ewu lẹ̀ ń pa kò yé mi mọ́ báyìí? Ṣó fẹ́ gbọ́ mi? Fọ̀rọ̀ dí ara lẹ́ o. Ọ̀rọ̀ tiẹ̀ gan mo fẹ́ sọ. Pẹlẹbẹ téèyàn bá ń ṣòṣì kò mọ̀. Ẹ tó bá dẹ̀ súnmọ́ tí ò bá sọ fún pé ó ń ṣòṣì ọ̀tá ẹ̀ ni. Pẹlẹbẹ ẹ̀ ń ṣòṣì. Kò ṣe é ṣe é. Bọ́dá Sàámú. Ó lè máa mọ̀. Ó wà mọ́ tí mo rò tó sì bá fẹ́ stop ó máa kúrò nínú bíní o. Ó máa dàbẹ́ ní pé wọ́n ṣí àpáta dì Pẹlẹbẹ kúrò bí. Bọ́dá Sàámú. Kúrò bí. Bọ́dá Sàámú. Wo bí mo lálàárí pé ó sọ ara pọ̀ mo ṣì ń bí. Ó ní di Mósè. Ìwọ ni kò di ọ̀pá ara ẹ̀ mú. Kó la òkun pupa wá tó ṣì. Kó lè rọ̀nà lọ. Tó bá wá Mósè ò lè débi. Mósè tó pín òkun pupa yà. Ìwọ ni kò pín òkun pupa yí ẹ tó ṣì fi bá ẹ pín yà. Kúrò bí. Fìdí ara lẹ̀. Ó sọ̀rọ̀ ni mo sọ fún ẹ o. Mo ti mọ̀ náà bọ́dá Sàámú. Mo ti mọ̀ pé nǹkan tẹ́ máa sọ nìyẹn. Ẹ wo skin mi ẹ wà wọ mi. Ṣáwọ̀ mi jọ àwọ̀ tó ṣì wà ń bẹ̀. Ó lè mọ́. Bọ́ọ̀ náà dàgbà bọ́ olóògbójú àwùjọ. Kò yẹ. Lọ́wọ́ flashback ẹ̀. Lọ́wọ́ àwọn episodes. Lọ́wọ́ kó wo bí ẹni wo episode. Kó wo láti 100. Wo 70. Kó wá wèrè. Ló wá wò. Wẹ̀rẹ̀bẹ̀ ó ti gbó. Ó ti ṣá o. Èmi gbó. Bẹ́ẹ̀ ni rin lọ oṣù ẹni. Ọ̀rọ̀ yín yé mi. Mo mọ̀ pé pípadà sí bíbá tí ìjára padà kò ṣẹ̀yìn àgbáyà yín. Mo mọ̀ pé yìí ni ẹ máa mọ̀ mo sọ náà. Mo mọ̀ pé máa mọ̀ ń pa ẹ̀ mo mọ̀ náà because bó ṣe dé yẹn ara ẹ̀ ti balẹ̀ jù. Kí ló ṣẹlẹ̀ bọ́dá Sàámú? Kí ló ṣẹlẹ̀? Ṣé wọ́n ṣe yín ni? Ṣọ́ọ́dì ṣe yín ni? Ẹ kàn yàgbáyà kalẹ̀ sílẹ̀ ẹ ní kọ̀kọ́ tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ ń ṣe àgbáyé ò tó lé àgbà játijàti. Bó ṣe mú scarf yẹn tó fi bo nǹkan yẹn múlẹ̀ ọ̀kẹ́ mi ló ń bòdì fún èmi ló ń bora fún bó ṣe fi bò yẹn ló fi bo ìṣìmọ́lẹ̀ ìwọ yọ scarf èmi ló wá jókòó wájú ẹ̀ nínú ilé nínú yàrá mi ó ìmú scarf dání tó rọ́bà káṣọ òṣì ló wọ̀ ó ìmú scarf yẹn dání tó máa fi bòdì bó ṣe bò yẹn òṣì ló bò mọ́lẹ̀. Your scarf. Mi ewu lo ṣe tí mo ti yọ. Jókòó dáadáa. Ṣé kí wá fẹ́. Fẹ̀dì sí mi ni. Kò péjọ sí tó fẹ̀dì sí lọ́nù ilé. Kémi fẹ̀dì. Kóṣì kóṣì jáde. Ọlọ́mọ yẹn kéèyàn fẹ̀dì sáyé. Ayé ni yín náà. Ayé ni mi o. Bẹ́ẹ̀ ni ayé ni yín. Ṣé kò fẹ̀dì sáyé kò péjú kò fẹ̀dì sóṣì lọ? Ẹgbẹ́nu òṣì yín lọ. Ẹgbẹ́nu lọ. Òṣì tẹ́ ẹ máa ń ṣe yìí náà ni. Àti wá wèrè tó wà lọ́wọ́ yín nǹkan tó fà náà ni táwọn èèyàn sọ pé àwọn máa fi yín lé àwọn kúrò lọ́dọ̀ yín àwọn máa kúrò lẹ́yìn yín lẹ́yọ kọ̀ọ̀kan pé àwọn máa lọ tán ẹ jókòó síbẹ̀ kẹ́ máa ṣe ránù ẹ wo mo gbọ́
nígbà tí bọ́dà Gani tó ń sọ fún yàn pé òun máa kúrò lẹ́yìn òun ò ní tẹ̀lé yín mọ́ òun fẹ́ bá yín ṣe papọ̀ mọ́ ipe ibẹ̀ ṣe jọ ń ṣe yìí pé òṣì ara yẹn ti korun àwọn pa àwọn fẹ́ dá dúró àwọn fẹ́ dá wà àwọn fẹ́ dọ̀gá ara wọn ẹ jẹra yín wò ẹ jẹra yín wò ẹ jẹra yín wò ẹ̀yin àgbà játijàti dáadáa tágbà yín ò tó lé. tó ti lọ fún maternity. maternity èwo lẹ èwo ń bẹ. maternity èwo lọ fún déètì ẹ. maternity wèrè wo. ó mọ̀ pé olóyún òṣì. ó ti lóyún òṣì tó bá lọ maternity wà bẹ́ẹ̀ bá lè jẹ wọ́n bá máa lọ kí bọ́dà Gani lọ kẹjọ kó sí yìí. ó wà lára yín ó wà lára yín ọlọ́run á jẹ́ ẹ gbọ́ ọlọ́run á dẹ̀ jẹ́ ẹ gbọ́n ọlọ́run á gbọ́n yín torí ẹ gbọ́n àgbàyà ni yín. ó yọ jẹjẹ yín ó rẹ ó bẹ rí ẹyẹ ìta yín. ogún o gbọ́dọ̀ dé sáyé ọmọ ẹ kó ní stroke wà láì kò sí ẹtọ́ lè nà kò lè balance mọ́ tó bá lè bá padà balance pẹlẹbẹ pẹ̀lú bó ṣe rí jata bí jata bí ayé náà jẹ lọ nínú ọ̀rọ̀ gbà mí èèyàn máa ń mọ̀ yẹn sí ìyàdẹ mọ́jọ́ ọ̀la èèyàn ọmọ yìí nǹkan ti ṣe pẹlẹbẹ lórí gbogbo ọmọ ó dẹ̀ mẹ́kìdé mi ṣá nígbà tí mo rájìrí ẹ̀ pé ọjọ́ iwájú ẹ̀ àfi kán gbàdúrà fún un. ẹ wò ẹ má bínú ẹmí rẹ pè mí ikí máa ṣèwòsàn fáwọn èèyàn nínú community torí ẹ̀ mo ṣe wá tí báyìí. ṣé ẹ̀yin jẹ́ pásítọ̀ ni àbí ẹ jẹ́ wòlíì tí ẹ fi máa ṣèwòsàn kiri nínú community. àbúrò mi ìyá má fi ń ṣe mistake rẹ yẹn o èè ṣe wòlíì àbí pásítọ̀rì kan òun lè ṣe wòsàn àwọn ṣéwù ńláńlá kan wà ìyẹn mi máa ń bá wọn sọ̀rọ̀ tó yẹ pé kọ́ bá pé wíhun lọ ṣe báyìí kó bá dẹ̀ ṣe báyìí ṣé o máa rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà irú ẹ̀mí ẹ̀ òun rè bá mi gbé. bùrọ̀ Gani kí ló dẹ̀ ń ṣe báyìí náà kí ló wá kàn wá pẹ̀lú gbogbo sórí tẹ̀ ń kalẹ̀ èké oníṣẹ́ tí wàá ń bẹ̀ ń sìn. àdá fún ẹ ìkànnì gangan rèé pé mo fẹ́ kẹ́ ẹ máa ṣe bí ọmọ lẹ́kẹ̀ẹ́ òun kẹ́ ẹ̀ dàbí sàbí mi. bàbá yẹn ti ń lá màálù ìbálẹ̀ ti bẹ̀rẹ̀ mo ti mọ̀ pé ẹ lè ní ending gidi ẹ̀mí ò ráyè gbogbo sàbí báwo kí ló ń ṣe ní ẹ̀ ń ṣe báyìí. jẹ́ ká gbọ́ nǹkan tó fẹ́ sọ lẹ́yìn náà wí báyìí. àdá fún ẹ nínú ìwé pé ẹwò kẹ́mi bá gbé mi wọ báyìí kẹ́mi bá lò mí kí n bá lọ ṣe ìwòsàn fẹ́ nìkan tó bá wù ṣùṣùṣù kò mú 200,000 kó pé ẹgbà ìwòsàn yẹn ṣe fún mi rè owó lára yìí náà máa gbà nù rẹ àtúwá kó lè bẹ àtúbọ́ síbì kan ìyẹn tó àtúwò yẹn sàn ìyẹn tó pé òun máa fún wa ní 500,000 ìyẹn owó lára tí náà nù rẹ mò ń wíre yẹn. ó dà pé ọ̀fà ńlá ni bàbá yìí mú wa iṣẹ́ gidi ni o àmọ́ ẹ gbọ́ ọ tójú bá yẹ ju kó má lọ yẹ o tí ìwòsàn yẹn bá ti ń dé táwọn èèyàn ń sanwó ṣe yẹn pé nǹkan tẹ́ bá ṣe fáwọn à ń sìn làwọn náà máa fi fún yín ní connection làwọn la máa pe àwọn èèyàn wá láti jẹ́ kó mọ̀ pé yes àfà ńlá ni tẹ́ bá lọ dalẹ̀ lásán tí bá fún yín ní ó kì lẹ́nu mi lè sọ bóyá yòókù máa dúró bóyá wọn dálẹ̀ ni o. èmi náà kò jẹ́ dálẹ̀ dé kí wọ́n máa fún mi ní wíkì kò ní dálẹ̀ ẹ̀yin àbúrò mi ẹ̀ṣẹ̀ wo dúpẹ́. èmi á ṣe àwọn àrò ẹ̀ṣẹ̀ wo dúpẹ́ o ẹ̀ṣẹ̀. àwọn àgbàlagbà wí kìíní kan àwọn ẹni bá tó èèyàn gbà orin yẹn máa ń sá lọ bá mo mọ̀ pé ó tó mi gbà orin jẹ́ kí n wá Sàámú ṣàánú mi mo ní ìdíkélé kékeré kan wà orin mo torí ẹ̀ wà bẹ́ẹ̀. ẹ̀yin lè dọ́dọ̀ mi ṣá. ẹ mọ̀ kí bẹ́ẹ̀ ṣe wá sọ́dọ̀ mi tẹ́ ní kí n gbà yín máa gbà yín pa ni alágbàpá àbújẹ fún yín. ṣé bá lè fẹ́ fi mí lẹ̀ ń lọ. lẹ́yìn bá. ta ló ráyè tí ṣé mo ní kẹ́ ẹ bá lọ ṣé mi ni mo de ìmọ́lẹ̀ látijọ́ yìí. má bínú ṣé ó ṣeé ṣe kéèyàn mójú rẹ̀ méjèèjì kó yọ ọ́ lẹ̀ kó a máa lọ àbò èèyàn máa gbórí ẹ̀ báyìí ó máa dé gbé kalẹ̀ báyìí a máa sá lọ. ẹ lè gbórí yìí lẹ o ẹ lè gbélé ẹ lè gbójú ilẹ̀ kò sí tẹ́ ẹ lè gbélé kẹ́ ẹ bá lọ ṣẹ́ni tó sọ fẹ́ gbọ́ yín tì mí ẹni tó gbọ́ tó wá sọ fún mi toró lórí burúkú ọmọ lòun náà ní mi tiẹ̀ ráyè torí tí n bá dárúkọ ọmọ dàbẹ́ ni pé mò ń háìpù ẹ̀ ni ṣé n tó gbọ́ kò gbọ́. ẹ gbọ́ kínní kan n kò wí bá
kí màá mú mi máa fi ọba community máa fi ọba community lẹ̀ èsì nǹkan náà ìmáàdé ìmáàmú mi fi lẹ̀. ẹ̀sùn tẹ́ ẹ bá máa sọ kẹ́ ẹ dìde kẹ́ ẹ bá lọ. Sàámú owó wà owó kékeré kan báyìí oore mo fẹ́ lò torí ẹ̀ mo ṣe wá bẹ́ẹ̀. ó tẹ ìbéèrè lọ́wọ́ mi pé èlò owó yóò fẹ́ yá o. ṣèbí ẹ ṣe sọ̀rọ̀ tán níṣẹ́ ẹ̀ ti wá délẹ̀ ni ṣé bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ iná ni kí n já mọ́ yín lẹ́nu ta ni yín ẹ fẹ́ yá ju 5,000 lọ ní àbí 4,000 kí ló ń ṣe yín. kí ni. ó jù bá a lọ o 5,000 kò rán kinní kan gbèsè ayé mi mọ́ ràn kinní kan. èrè fẹ́ yá. owó yẹn ju 200,000 lọ. n kò ṣe é. Bàgàdì orí yìí ti bò. yọ ó sì ń ṣe mí. ayé ń ṣe yìí. ayé kò ṣe mí o. sẹ́ni tí n bá yìí bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn inú dẹ̀ ràn mí wá tẹ́ ẹ̀ bá fẹ́ kí n kọlù yìí torí sẹ́wọ̀n kì í bẹ́ẹ̀ ṣe wà yìí láti mọ̀ ẹ́ rí i tí bá kọlù yìí sẹ́wọ̀n kì í ti lọ ẹ̀ máa lọ àbí kí n fa ọwọ́ yìí kí n fa kú sẹ́kẹ̀mù kẹ̀tì ẹ ti lẹ́tí lọ nìyẹn. má ṣe yìí. tẹ́ ẹ̀ bá fẹ́ kí n kọlù yìí bẹ́ẹ̀ ṣe wà Bọ́lágàdì torí tí bá gbà yín ní etí àtẹ̀yìn àtàwọn ẹbí yín etí odò lẹ ti máa pàdé o. àdé ká máa wá lódò. a ó pàdé létí odò ẹ ti lọ nìyẹn o. orí ọkùnrin yẹn. bẹ́ẹ̀ni. ọlọ́run kò ní jẹ́ ká kú. ẹ dìde. 200K ẹ dìde. ẹ má lọ. ọba. ṣé bọ́sàsì méjì lẹ́wọ́ ni. ẹyọ kan wà. abẹ́ yìí ṣe wú báyìí ṣẹ́fẹ́ ọ̀pẹ́rẹ́tì ẹ̀yọ abẹ́ yìí ni. n kò ṣe kìnnìkan ọ̀rẹ́ sì kìnnìkan níbẹ̀ o. ohun tẹ́ ẹ̀ lò látẹ̀wé dàgbàrí. Sàámú ìdá báyìí. ìdá báwo. ìdá báyìí. máa pa yín o. máa pa yín o. Sàámú. mi ò ṣeré ẹ máa kú látọwọ́ mi o. wọ́n máa kọrin fún yín o. ilé ló lọ kò wẹ̀yìn ilé ló lọ tààràrà wọ́n á kọ́ fún yín ṣèṣèṣe 200,000 kí ni bọ̀dá ìfẹ́ fowó ṣe. hey Kristi lolúwa ọlọ́run o kódà. ìdí ara á dáa fi ẹ ó ní irú ń gbé sọnù bí kò ṣe bí ọmọ wo bí kọ́ bá pé ọmọ náà mọ́ pa ọmọ jọ mọ́ lọ ìwọ náà ń pè bá. ẹ wo bọ́dà Gani kí ni kò tẹ fẹ́ rí mi fún. mo fẹ́ yáwó ni. ẹ fẹ́ yáwó lọ́wọ́ mi bọ́dà Gani ẹ fẹ́ yáwó lọ́wọ́ mi bọ́dà Gani kí ló tẹ máa ń ṣe báyìí ẹ máa ń ṣe bí ẹni tí ò lójú tí ń gbà mí ẹ jẹ́ kí n béèrè question kan lọ́wọ́ yín ọjọ́ wo lẹ ti rí mi last nínú ilé ẹ lè rántí ó ti pẹ́ àbí ẹ wo dídé tí mo dé yìí mi ò fẹ́ wàhálà o mo wá padà láti wá gbádùn ayé mi ìfẹ́ wàhálà rárá èwo ni kí n ya yín lówó kí n ya yín lówó ẹ rí mi rí láti jọṣẹ́ béèrè mi. jọ má bínú sí mi nítorí Ọlọ́run owó yìí mo fẹ́ yá ẹ̀ èṣe kó pọ̀ báyẹn náà èṣe kó pọ̀. yé ló wá lórí owó tẹ̀ ń sọ. 200,000 péré wa. 200,000 òun ní kébì wá ya yín. àwọn ológun pariwo káàkiri kí ló ṣẹlẹ̀. ẹ máa gbà mí bọ̀dá yín mà ni. mi ìwọ mọ̀ bóyá ẹ̀yin nìkan ṣe ni bọ̀dá Gani àbí nǹkan ló ń ṣe yín mi ò mọ̀ tó ń ṣe nínú méjèèjì. ìdí ara náà kí ló ṣẹlẹ̀ náà ó bàjẹ́ o ó bàjẹ́ ní ilé tó dé yìí ṣọwọ́ tí ìbàjẹ́ ṣe wá gbé ẹwọ̀ bí ẹwù kó tẹ́ ẹ wá yé mi mọ́ ọ̀rẹ́ tó wà wájú ẹ̀ ni ẹgbẹ́ ń bígbó ó dẹ̀ mú bọ̀dá Gani ó ní pé wọ́n ní tìjú wọn lọ́pọlọ kí ló ṣẹlẹ̀ àwọn jẹ́ ló lè ní. ẹ má bínú bóyá kẹ́ ẹ bí wọ́n fún ara yín. bọ̀dá Gani ẹ má bínú kí ló ṣẹlẹ̀ náà tẹ́ fi wá ń fagbára yín wọlé níbí báyìí. n kò mọ ohun mo sọ yóò fàrífín kó fi rí mi fi báyìí kí mo sì sọ. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ṣé mo pé kó yá mi lówó owó yẹ kò dẹ̀ pọ̀ rárá. 200,000 wa. bọ̀dá Gani ṣó lórí burúkú nìyẹn. bọ̀dá Gani ìkà níyìn o ó lè dẹ níyìn lóòótọ́ ó lè níyìn ẹni tìjú nínú ẹkọ́nọ́mì yìí ẹni kéèyàn ya yín ní 200,000 no now ẹ tẹ ní 2,000 ẹ ní 200 naira kí ló ṣẹlẹ̀ kí ló yẹ fowó ṣe ó lè níyìn ìkà níyìn. mo ń bẹ yín lẹ́sẹ̀ yín o iye mo pẹ́ káyìn invest inú ayé mi o kẹ́ ẹ bá kọ̀ yẹ kó ṣe ní iye owó ìbá dé ní iye owó ìbá dé báyìí ṣé ẹ rẹ́sẹ̀ yín méjèèjì yẹn iṣẹ́ bá fi kúnlẹ̀ kẹ́ máa fẹ́ nu gbólẹ̀ báyìí. Ọlọ́run ò ní jẹ́ ẹ̀yin àtàwọn wo Ọlọ́run ò ní jẹ́ owó wèrè wo
kí ló ṣẹlẹ̀ gangan bọ̀dá Gani kí ta ló ń kìyìn láyà bọ́lá ti fẹ́ rówó kí lẹ fẹ́ fowó ṣe kí ló ṣẹlẹ̀ kí lẹ fẹ́ fowó ṣe. bọ́dá Gani èmi á béèrè owó lọ́wọ́ yín kò sí iye owó tẹ fẹ́ ní láyé yín mi ò fẹ́ mọ̀ bí investment ní tẹ̀ ń sọ ìbò yẹn fẹ́ pọ̀ tó tí èmi ìdí àrà tí mo bá tọrọ owó lọ́wọ́ yín ẹ má fún mi. ẹ wo nǹkan bọ́dá Gani owó tó kù lọ́wọ́ mi báyìí kò ṣe pé material money ọ̀rọ̀ ẹnu báyìí tó kù lẹ́nu mi ni máa sọ fún yín. bọ́dá Gani tọwọ́tọwọ́ ni mo fi ń sọ fún yín o orí yín ti burú. kí lè tó yìí. kí ló já yín lẹ́nu orí yín ti burú orí yín ò pé ẹ ní ọpọlọ ẹ lórí tán rò rárá ẹ wá ní kéèyàn kan ya yín ní 200,000 naira odidi ẹ ti ẹ ní 2,000 ẹ ní 200 naira kí ló ṣẹlẹ̀ ẹ ní ẹlẹ́ni investment kan ẹ jọ ń tòyọ lọ kí lè fẹ́ fowó ṣe gangan bọ́dá Gani ṣé tí ẹ níṣẹ́ kankan lápá tẹ́lẹ̀ fi sanwó náà padà tó bá gba yín bọ́dá Gani tó bá gba yín tó bá yẹ pógùn ni tó jẹ́ ẹ bá padà bọ́ọ̀sì sí yín lára ẹ̀wọ̀n ni kò sí nǹkan míì ẹ̀dẹ̀ pàgbà ti dé ọjọ́ tí ń rebi àná ọ̀run yín tí ń rebi àtiwọ̀. ìwọ rè máa ṣe wọn. ta ló fẹ́ yáwó ìwọ rè máa ṣe wọn. ta ló fẹ́ yáwó èmi wọn náà tẹ́lẹ̀ mo mọ̀ pé wà nílé yẹn n kò pé ẹ wà torí mo mọ̀ pé iṣẹ́ inú ẹ máa jó ṣọ́bọ̀ báyìí ó lè jẹ́ kí n pọmọ yẹn n kò mọ̀ pé òun náà kò nà pọ̀ lọ. ẹ jẹ́ lọ bá principal yín bọ̀dà Sàámú àwọn ọlọ́mọ lè ya yín lówó bẹ́ẹ̀. kọ́lá ẹ lọ. nítorí gbígbà wàrà ńkọ́ abẹ́rẹ́ nǹkan náà èjì ń jó ráìsì. wá àlàyé máa pàrọ̀ fẹ́mi o máa fún mi lófo rárá ṣé bra yìí ṣọ́ ti fún ẹ lówó àbí wọ́n ti fún ẹ lówó rárá. ó jẹ parọ́ mo ti fún lówó dẹ́sẹ̀. wọ́n fún mi lówó 130 lọ́dẹ̀ kò fún mi 200,000 mo sọ fún wọn náà báwo mo ṣe fẹ́ fi 130 ran agbádá mẹ́fà. bẹ́ẹ̀ máa má fagídí wa agbádá tí ó yá pò yín ò bá wọ̀ ó yá kí wá gbowó yín. kí ni yóò ṣe báyìí ṣé bẹ́ẹ̀ mi rè yá yẹn tí mo kó wá fún ẹ mo lè ní kó farabalẹ̀ pé máa tún yá máa kó yòókù wá fi ẹ kí n ṣe ẹ. kí ló ń ṣe ọ náà wọ́n ti fún ẹ ní 130 máa bá ṣe lọ kí ló ń ṣe ẹ ò dẹ̀ fi kàrámọ̀ sí kí ló dé. tó bá ya yín ẹ máa wówó pé kò rán mi nǹkan tó bá ti rán tó bá ti ká màá kó fún yín bẹ́ẹ̀ ni mi ò ní ṣe wàhálà lé lórí. má ṣe bá o. ẹ kí lẹ ń fa agbádá ṣe tẹ ìran agbádá tó pọ̀ tó báyìí. kí ló kún ẹ kí ló kún ẹ pẹ̀lú nǹkan tó fẹ́ fa agbádá ṣe kí ló kún ẹ pẹ̀lú yẹn. kọ́tọ́ ni kò ṣe ni kò ṣe bẹ́ẹ̀ máa ṣọ́ nǹkan tí ò kàn yín nìyẹn. kọ́tọ́ ni kò rán ni kò rán. ẹ máa fa gidi ẹ múra sí. bá tiẹ̀ lọ jáde ó yẹ dúdú òṣì. kí lẹ́yìn gan wá lọ́dọ̀ àwọn wùdí báyìí kí lè wá lọ́dọ̀ àwọn. ọ̀rọ̀ rẹ̀ kò yé mi. braga ṣẹ́rí bí mo ń wò yìí téèyàn bá fẹ́ ṣe nǹkan nílé ayé yìí tí wàhálà bá ti pọ̀ jù ń bẹ̀ blessing ni o blessing ni o ṣẹ́rí iṣẹ́ ta fẹ́ bẹ̀rẹ̀. ó ṣẹ̀ṣẹ̀ já sí mo sọ ó ṣẹ̀ṣẹ̀ já sí rèé. ajé so business ẹ fẹ́ ṣe yìí la fẹ́ bẹ̀rẹ̀ yìí ó máa ṣẹnu re ó máa ṣẹnu re bí mo ń wò yìí ọlọ́run ó máa ṣẹnu re. gbogbo yàyà àfi kó padà o. a máa pa ó ó máa dùn ọbẹ̀ sẹ́ẹ̀ ẹ má wọrí. sọ bẹ́ẹ̀ Gani ń gbé mi wá àdúrà rẹ̀ gbé mi wá o mo fẹ́ bẹ̀rẹ̀ bísínẹ́sì kan bísínẹ́sì yẹn dẹ̀ tóbi ẹ̀yìn rẹ̀ dẹ̀ pé ń bá máa dá àfi ká fàdúrà ká fi gbáǹdì ń gbé mi wá rí yẹn o mo fẹ́ kó gbàdúrà fún mi. ok àdúrà yẹn á gbà lórúkọ Jésù. àmì o àmì o. ẹ má bínú o ṣé nǹkan tẹ́ ẹ bá wá òun ni àwọn tẹ́ ẹ jọ wá náà bá wá àbọ̀tọ̀ ní tiwọn. ẹ wo ẹ fà wá tó kù lẹ jàre tẹ́ bá ti gbàdúrà fáwọn ó ti kà wá náà nìyẹn. ó nìyẹn. àwọn rè máa ràn mí lọ́wọ́. so bọ̀dá Gani irú bísínẹ́sì wo gangan lẹ fẹ́ ṣe gẹ́gẹ́ bí ọmọdé tèmi nínú ara kì í ṣe nínú ẹ̀mí o máa tún lè tọ́ yín sọ́nà bí mo ṣe ń tọ́ yín sọ́nà nípa tara máa tún tọ́ yín sọ́nà nípa tẹ̀mí so ẹ jẹ́ kí n mọ̀. sọ bẹ́ẹ̀. yes sir. túlétúlé rẹ ó ti fẹ́ máa kọ́ ọ́ bòkù lójú ṣe gbogbo nǹkan rẹ wòlíì máa ń mọ̀ ìwọ̀n bá pè ẹ́ sí òun yẹn kó dá sí àdúrà mo pé kó gbàdúrà fún mi. ó dà ẹ jẹ́ àgbàdúrà orúkọ Jésù àmín. Ọlọ́run á gbé orúkọ yín ga lórí ayé bọ̀dá Gani Olúwa ẹ gbà ọpẹ́ wa. àmín. wọ́n wá síwájú rẹ o wọ́n náà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ bísínẹ́sì tuntun ohun tí wọ́n sọ yìí ẹ̀yin Ọlọ́run fúnra ara yín ẹ bá wọn fàṣẹ dáhùn ẹ̀ gbogbo ògo yóò jẹ́ ti yín ká máa yìn yín lógo Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. God bless you. sọ bẹ́ẹ̀. yes sir. ìṣe mo dúpẹ́ o. Olúwa ló lọ pẹ́. Olúwa máa ṣàgbára dọ̀tun. àmín o. ẹ̀yin ọmọ ẹ̀yọ́ fìlà ẹ̀yọ́ fìlà. God bless you sir. ẹ̀yọ́ fìlà yín. ọ̀ya. ẹgbẹ́ ló ń tóbi. ẹgbẹ́ ló ń tóbi. ọkọ̀
ikú yìí ẹ wá dé ládé ẹ pé alẹ́. stop. Kí ni gbogbo eléyìí tẹ́ ṣe yìí náà? No, àgbàlagbà nìyí. Mi ò against ẹ̀sìn tẹ́ ń sìn. But kí ni reason? Wíwá tẹ wá sí yìí báyìí ẹlẹ́fẹ́ bẹ̀rẹ̀ business kí n gbàdúrà fún yín. Kí wá ní gbogbo eléyìí tẹ́ wá ń ṣe yìí? Business yìí mo wí pé kó gbàdúrà lé lórí. Òun rora pẹ̀rẹ̀ rẹ̀ yìí. Bó ṣe wò mí, mo ti di àfa ńlá o. Àfa ńlá gidi òrè mi. Ṣé orogún Yorùbá ti ṣẹ́tì lórí òkè yìí? Ìwọ darí rẹ̀ sọ́dọ̀ mi. Ṣé máa ṣe pátápátá kó máa wọlé? Kájọ máa gbà fúnra wa. Ìyẹn rè dá. Bọ̀dà Gani. So business tẹ́ ní kí n bá yín gbàdúrà sí. Tí mo béèrè ẹ̀ lọ́wọ́ yín tẹ́ ní kí n máa wọ̀rí. So òun lélẹ́yìí tẹ́ ń ṣe yìí. Ṣáàdẹ̀ ti gbàdúrà ń sìn, wà ní kàrámọ̀ tẹ́ tí wọ́n á ṣe ń sìn. Mo dẹ̀ sọ fún àfáà ńlá náà pé wọ́n yẹ ká wá sí ọ̀dọ̀ yín bíbá yìí. Pé àwọn sheik ńláńlá wà ń bẹ̀, àwọn àfáà àwọn jọmọ́ ńláńlá, wọ́n wà ní gbèrò ta lè lọ bá. Bọ̀ ó sọ pé ẹ̀yin gangan àwọn fẹ́ kẹ́ gbàdúrà fáwọn. Kàrámọ̀ rọ fún wa. Mo ti dá àfa ńlá lórí o. Ẹ̀yin ọmọ. Sheik. Ẹ máa pé làìlá ilá ńlá òkọlọ má bà tiwa jẹ́. Bọ̀dà Gani. Ilá ńlá òkọlọ má bà tiwa jẹ́. Lórí òkè. Ilá ńlá òkọlọ má bà tiwa jẹ́. Jésù Kristi. Ilá ńlá òkọlọ má bà tiwa jẹ́. Láìlá. Kí ni Bọ̀dà Gani róòdè gbogbo eléyìí? Jésù. Sọ bẹ́ẹ̀. Bọ̀dà Sàámú. Sọ bẹ́ẹ̀. Àwọn fàṣẹ ti rí ohun tí mo sẹ́ndì sí WhatsApp yín. Ẹ wo Bọ̀dà Sàámú mo ti rí yẹn. Ẹ fìyẹn lẹ́nà. Kí ló dé? Ọ̀rọ̀ ilé yìí gangan kọ́ ló ń ṣe mí báyìí. Ẹ jọ Bọ̀dà Sàámú. Ọjọ́ wo lẹ ti rí Bọ̀dà Gani last? Ó ti pẹ́ tí mo ti rí ìrìásà gan kò wá. Mi mọ̀ tó ṣe 42 ẹ̀dẹ̀ wà lọ́wọ́ mi 42. Áùtì mẹ́fà la lọ. Àròwó gbànú méjì. Àrí 1000 gbànú kan. Ẹnìkan dẹ̀ adẹ̀ kànú kan àpàtìrì 2 ó jẹ́ 42. Gbogbo 42 yẹn mo dẹ̀ sọ fáwọn ọmọ pé ẹ̀yin ti gbowó tẹ́lẹ̀ ẹja kò fún Bọ̀dà Gani. Mi ì rí láti gbà yẹn. Bọ̀dà Gani wá sọ́dọ̀ mi bíbá ẹ̀. Wọ́n ní kí n gbàdúrà fáwọn. Wọ́n náà fẹ́ bẹ̀rẹ̀ business kan. Kí lẹ̀ ń dára mi lámù fún un. Àṣẹ ìgbọ́n wọlé tó yẹn lórí òkè yìí sìn ní. Ṣé wọlé tó yẹn báyìí ni Bọ̀dà Gani wá bí fún business ló fẹ́ ṣe. Tó bá gba 42 ẹ̀ kí ló fẹ́ fi 42 ṣe? Irú business ló fẹ́ fi ṣe? Ìtò important sí mi ní 6 PM náà ní kẹ́ ẹ̀ wá síbẹ̀ yẹn o. A lè rí bí o. Ìgbàgbọ́ tán ní nínú yín náà ṣe pé yín. Kẹ́ẹ̀dẹ̀ lọ síbẹ̀ kẹ́ lè tètè lọ ṣẹ́gun fún ẹni tẹ́ fẹ́ ṣẹ́gun fún. Tó bá dẹ̀ jẹ́ pàdúrà náà fẹ́ gbà, mo mọ̀ kó máa yọ owó. Tó bá dẹ̀ yọ owó, ò ń ṣọmọ bẹ́ẹ̀. Ogun aṣẹ lágbára Ọlọ́run. Àmín. Ṣùgbọ́n ṣé ìrọ̀rọ̀ Bọ̀dà Gani. Kí Bọ̀dà Gani rẹ̀? Kí ló dé ìwọ ló mọ̀ kí n tó mọ̀ ni? Àbẹ́mi ni mo mọ̀ ló ṣe mọ̀. Kí ló dé òdo? Mo ní mi fẹ́ gbọ́ kankan pa Bọ̀dà Gani. Ìyẹn ló important sí mi. Business kan ni ẹ jọ kó lọ gbàdúrà tọ́lọ́mọlẹ̀ ti ṣe ń bẹ̀. Ibi tó ká bá wọ́ sí. Ẹ wo sọ bẹ́ẹ̀ lórí òkè ìwọ gan nílò láti kúnlẹ̀ kó gbàdúrà fún ẹ o. Mo ní ọ̀fọ̀ Bọ̀dà Gani lẹ̀ kí ló dé? Ó rò pé mo ráyè tó ẹ ni. Àbẹ́wò ní gbogbo wọ́n yàn gan. Jésù Kristi. Ẹ wò gbọ́ Sam, the best thing ká lè ṣe ni pé ẹ jẹ́ ká yọ Bọ̀dà Gani kúrò nínú group. Kí ni má bá mi sọ jàre, ẹ jẹ́ ká dànù. Kí ló ń bá a gí fún? Ṣó yẹ kí ṣiṣẹ́ máa wọ́ Bọ̀dà Gani kiri ní èjì tó wá ẹ? Ṣé ní èjì tó wá ẹ? Wá o ti kéré jù kó máa wà peaceful lọ orí ẹ̀ dàrú ni. Jẹ́nsì kọ̀ ni ẹ ni. Ṣé bóyá kó wà kó ṣe àbò máa wọ̀rẹ̀ final kìíní lẹ́sàn yẹn. Bro Sam. Báwo ni? Bro Sam. Pẹ̀lẹ́. Anytime tí bá ti rí báyìí inú mi kan máa ń dùn dénú ni. Wọ́n máa ṣe bí kí n sọ̀rọ̀ mi ní Nureni Sàámú. Iyọ̀ lẹ́gbẹ́ ẹ̀. Mo ní ra ni. Wo. Ṣé Bọ̀dà Gani wà tó ṣe ọdún ẹ̀ mẹ́ẹ̀? Ṣọ́ wà nílé? Ẹ tí gbọ́ ni. Kí ló ṣẹlẹ̀? Bọ̀dà Gani. Wọ́n ti di àfa ńlá. Bọ̀dà Gani lè pè bẹ́ẹ̀ yẹn. Ẹni sùúrù, Bọ̀dà Gani di àfa ńlá. Ẹ wá kí ló tẹ máa ń ṣe yín náà? Kí ló tẹ ṣe lẹ́yìn láti máa wine Bọ̀dà Sàámú báyìí? Is it because he's a nice man? Ó ń wáìnì mi. Oyin wọn ló tẹ bàjẹ́. Bẹ́ẹ̀ ni náà, because bóyá wà ń sè tó bá gbọ́wọ́ gbájú fún yín sí, ẹ máa sọ pé ó burú. Ẹni sùúrù kí ló ti dé kí láti sọ́ọ̀sì tó ti di onígbà ti dé. Yọ́lọ́wọ́ mo lè bu ẹ̀ǹgbà tí o. Mi ò ṣeré o. Mi ìparọ́. Mi ò ṣeré o. 14 years ni mo àtọ̀sán pé kí mi gbọ́dọ̀ gbá yàn lẹ́sẹ̀ o. Ọwọ́ ẹ̀ rè o. N bá bu ẹ̀ ní ìfọ̀tí. Tí bá bu ẹ̀ ní ìfọ̀tí, ojú ẹ̀ máa kó òyì ni. Ọba dáyà ni mo bí náà sọ fún pé kí n má gbá yàn létí mọ́. Wàláì mi ìparọ́ fún yín. Bọ̀dà Gani wọ́n ti di àfa ńlá. Táwọn èèyàn ti ń tẹríba fún tó ti ń gbàdúrà ṣe gbogbo.
àáfà gbéná lórí ọ̀tá. kí ló wí ẹ̀ náà àáfà gbéná lórí ọ̀tá Bọ́lágàdì di àáfà gbéná lórí ọ̀tá are you serious? Ọlọ́run mi lè parọ́ fún yín Sàámú. ẹ̀yin lè ní pọ́nlé mi ní pa àwọn. àìwá kí wàá ní gbogbo nonsense tó wá ń sọ sí. ó ti bẹ̀rẹ̀ dáadáa parí ẹ̀ dáadáa náà. kí ló bẹ̀rẹ̀ dáadáa kí ló sọ dáadáa pé Bọ́lágàdì ó di àáfà gbéná lórí ọ̀tá àwọn gángan ọ̀tá ara wọn ọ̀tá wo ló wá fẹ́ gbéná lórí ẹ̀ àbí gbéná lẹ́yìn Bọ́lágàdì di àáfà gbéná lórí ọ̀tá ẹ mọ̀ tí mo fẹ́ sọ ẹ máa wọ inú ilé yẹn lọ tẹ́ ẹ bá Bọ́lágàdì bẹ́ẹ̀ ẹ gbà ní ojú bọ́ta ẹnìṣó wájú ilé Bọ́lágàdì tẹ́ ẹ bá rí wọn mo fún yín ní àṣẹ ẹ gbá wọn lẹ́yìn bọ́ ẹ gbà lójú kékeré yẹn fòyọ dànù ó ní ìtẹ́wé ẹ̀ náà gbà. Alhamdulillah rabbil alamin. Amin. Arrahmanir rahim maliki yawmiddin. Amin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Amin. Ihdinas siratal mustaqim. Amin. Siratal ladzina an'amta alaihim. Amin. Ghayril maghdubi alaihim waladdallin. Amin. Allahu la ilaha illa huwa. Ẹgbọ́n mi àdúrà. Ẹ Ferrari. Ẹ bá lọ. Bismillahir rahmanir rahim. Àmín. Bàbá, àdúrà yìí ti gbà. Ẹ ṣe sàrà àdúrà. Ẹ má dúró yín kú. Ẹ má dúró yín kú. Bismillahir rahmanir rahim. Àmín. Maliki yawmiddin. Àmín. Èwo ló ṣì gan gbogbo tí ọmọ tó ti rọ mi ó dẹ̀ bẹ̀rẹ̀ sí sí lu ọwọ́ ní à rubbish ọlọ́pàá ń sọ̀rọ̀ jọ. máa jẹ kán yìn wá ń máa jẹ kán yìn wá ń bọ̀. ẹ wo Ọlọ́run ṣe pé kí n pàdé yín nísìn ẹ kìlọ̀ fún ọmọ yín o ẹ kìlọ̀ fún níbi tó ti máa gbọ́ kí ni gbogbo rádàrá tó ṣe kiri nínú community tó bẹ̀rẹ̀ sí ní pé omi tó bẹ̀rẹ̀ sí ní ṣe nonsense ẹ wo tó bá ṣe é ní àwọn máa pa wọ́n ni o wọ́n máa pa wọ́n ni. máa wá ẹ níbi tí ò dá sí tó gbádùn ṣá. ẹ ní sùúrù kí lẹ fẹ́ ṣe ẹ fẹ́ nu obìnrin àwọn ọlọ́mọ máa bú bọ̀dà Sàámú pé àwọn tó ga wọn lọ́pọ̀lọpọ̀ ti ẹni sùn. ọ̀tẹ̀ sórí ẹ̀ dàrú ni ọ̀tẹ̀ sọ lọ́pọlọ ni. kò ní sà. èwo ló rán ẹ̀sìn mi náà méjì náà èwo nù ọ́ mo máa ń yọ ọ̀rọ̀ sí lára onáà máa bú òun wọ́n máa bú mọ́ mi lára pé kò lọ́pọlọ bọ̀dà Sàámú ló dẹ̀ ń bá rìn wọ́n á ló gùn kò lọ́pọlọ ṣé mi kúrú ṣọ́tẹ̀ àgbà ṣọ́kúrú ọ̀tẹ̀ àgbà adìẹ sọkúrú kí ló ṣe ẹ ṣó fẹ́ máa bú mi ni abo àbá lọ̀rọ̀ ẹ o abo àbá ò lọ̀rọ̀ ẹ wá ọmọ ẹ wo ló ṣe dáadáa kiri àdúgbò tó fẹ́ pa ọmọ ẹ wo. tìbí bọ̀dà Gani ni. Págà kí ló tẹ̀ sọ nǹkan tí mo fẹ́ sọ orí yóò pè ní Págà ni mo fẹ́ pè náà kí ló tẹ̀ náà pé Págà Bọ́lágàdì ni lọ́mọ kí ni Bọ́lágàdì ṣe. bọ̀dà Gani ni wọ́n ti di àfa ńlá o àwọn ló wá fún wa lómi tá a fi ń fọwọ́ òun ló ń bí èlé inú. ẹ wo kí ẹ tètè bá wọn sọ̀rọ̀ ibi tó ti máa gbọ́ tí kòkó báyìí lè ṣe anybody nínú community tí kòkó báyìí lè ṣe anybody. ká máa lọ. ṣé ẹ rí ní tó ṣẹlẹ̀ ẹ wò mí bíi TV ṣé ẹni táwọn èèyàn ń ṣe ẹni bá yẹn ń yẹ̀yẹ́ mi ṣé ẹ̀rọ kò iṣu ẹni ló máa ń tọwọ́ ẹ̀ níbẹ̀ epo ṣé ẹni tó mọ yẹn tó ń fojú mi rí ọmọ yìí ọmọ tí mo mọ tán ni mo bí ṣé ẹni tó fojú mi rí. Brosan ọmọ wo Gani àbórí yìí bàjẹ́ bọ́dá yìí Gani kọ́ ló ti ṣé mi ò máa ń sọ fún yín pé gbogbo yín bẹ̀ ṣe ń tẹ̀lé mi ọmọ lẹ jẹ́ lọ́wọ́ mi ṣé mi ò sọ fún yín pé ọmọ lẹ jẹ́ ṣé bọ́ lọ jẹ́ ká ẹ̀ mọ̀ yẹn pẹ̀lú irú fúnfún òṣì tó kọ́ àgbọ̀ wọ́n ní ọmọ yín o ọmọ mi ní Gani ṣé ẹni tó ọmọ mi ń ṣe fún mi ṣé ẹni tó ọmọ mi ń fojú mi rí máa kán bọ̀dà Gani orí máa kán mọ́ mi Gani máa kàn ní àbùkù sórí ẹ̀ tó dàrú yẹn àbọ̀ wà bá ní ọmọ òṣì ọmọ kọ́mọ ọmọ rádaràda òṣì tó jẹ́ kó máa yẹ̀yẹ́ mi káàkiri àdúgbò ọmọ burúkú ọmọ òṣì ọmọ rádaràda. ó ní wọ́n ní mo ṣe nǹkan bọ̀ sí máa jẹ́ kó yìn wá pa. àbọ̀kọ́ ni mo ń kọ́ bọ̀ àwa lọ ń pè ní wọn ni Bọ́sàmú ẹ̀yin ni mo fẹ́ rí o máa jẹ́ kó pè wá pa máa jẹ́ kó pè wá pa máa jẹ́ kó pè wá pa máa jẹ́ kó
wọ́n pè wá pa. Allah. Àwọn tó ń pè yàn kú. Má jẹ́ kó pè wá pa. Allah. Wá ọ̀kadà ẹ wá. O ti dé pẹ̀lú tiẹ̀ nìyẹn jáde ẹ̀ ti gé. Calm. Everything will be fine. Ṣáṣe sùúrù. Aláì. Ẹ̀kọ́. Ọ̀nkú. Ẹ wò ẹ̀yin là ń lé láti bẹ̀ẹ̀. À ń lé yín bọ̀ gidi. Hello. Ṣé rí ó ní nǹkan tó wà important tí mo fẹ́ bá yín sọ. Ọlọ́run ti ń gbà fún yín. Ẹ ti ń ga. Ẹ dẹ̀ ti ń lówó. Àmọ́ kò sí béèyàn ṣe lè lówó tó láyé yìí. A máa wò kó máa ní sí ni. Kò sí béèyàn ṣe lè ga tó láyé yìí. A máa wò pé kó máa lọ sókè sí ni. Ṣé rí ó lẹ́nìkan tí máa introduce yín. Ẹni tí mo dẹ̀ ń sọ yìí ẹ lè má fẹ́ kà sí. Ẹ lè máa wò bí ẹni yẹpẹrẹ. Àmọ́ èèyàn ńlá ni. Tẹ́ ẹ bá dọ́dọ̀ ẹ̀ ẹ máa rò pé ti lówó ni. Ẹgbẹ́ kọ́ ó di ti bẹ́ẹ̀. Ta ló wà nínú community yìí? Ta ni ẹni náà tó wà nínú community tí àwa ò mọ̀? Tó lè ṣe nǹkan fún èèyàn kan o téèyàn kan máa fi lówó táwo ò mọ̀ àbí táì tí rí rí àbí táì tí bá pàdé rí. Ta lẹni náà? Sista. Bọ̀dá. Ọ̀rọ̀ tó ń sọ tẹ́ẹ̀ tí jẹ́ kó parí nìyí. Ṣé rírú ẹ̀yin tẹ́ wà yìí bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ gbọ́dọ̀ máa mú mi ọ̀ǹtú. Àbí kára yín lè balẹ̀. Tẹ́ bá mú mi ọ̀ǹtú ara yín á balẹ̀ ẹ máa fara balẹ̀ láti gbọ́ nǹkan tá à ń sọ. And guys, sharing nǹkan tó sọ yẹn fact ni. I can see this weather is not friendly. Mo ní ibi tí mò ń lọ báyìí so time there lọ ṣẹkẹt. Àlàyé ìbádẹ́ kàdá kẹgbọ́ mi. Ṣé rẹ́ni tí mo sọ pé ẹ ní kàsí Bọ̀dá Gani ni. Bọ̀dá Gani ti di àfà ńlá. Ẹ gbórúkọ tó pè wọ́n ni. Àfà gbéná lórí ọ̀tá. Wọ́n máa padà gbéná lẹ́yìn lórí ajé. Ṣé ẹ̀yin guys yìí serious ṣá? Mi ò bẹ́ẹ̀. No, ṣé ẹ mọ̀ nǹkan tẹ́ ẹ ṣe ṣá? Àbí I don't understand. Ṣé Bọ̀dá Gani pé méjì ni? Is it not the same Bọ̀dá Gani that I know? Bọ̀dá Gani tó máa ń lùlù kiri. Lẹ́ni pé kémi lọ bá pé ayé tèmi máa bẹ́tà. Kí ló dé táyé tí yóò ṣe tí ì bẹ́tà? Bọ̀dá mi kò yẹ kẹ́ jù gbá wọn bẹ́ẹ̀ ni na. Ẹ ṣe ṣáyé yín bẹ́tà ni. Kí ló dé táyé yín ò ti bẹ́tà gbà tẹ́yìn ní èèyàn kan tó lè jẹ́ káyé èèyàn kan bẹ́tà tẹ́ẹ̀dẹ̀ súnmọ́ wọn. Kí ló dé táyé yín ò ti bẹ́tà kẹ́ kó sì lọ. Èèyàn mọ́ máa rìn kiri èèyàn mọ́ máa wá bí láìfẹ́ ṣe máa dà. Ẹ̀yẹ máa kó sí ìwèrè ara yín ẹ máa fi máa disturb èèyàn. Tó yẹ pé kò wà níbẹ̀ máa pọ̀gùn máa fọ́ máa fi gún yín máa gún yín ẹ̀yà wèrè ni. Ẹ ṣí ni. Bọ̀dá mi. Ṣe rí ibi tẹ́ ti ń ṣe mistake nìyẹn o. Ibi tẹ́ ti ń ṣe mistake gangan nìyẹn. Ṣé rí Bọ̀dá Gani tá à ń dárúkọ yìí tí wọ́n di àfà yìí? Wọ́n tètè discover ara wọn ni. Nígbà tí Bọ̀dá Gani máa discover ara wọn, táwọn èèyàn náà máa discover wọn. Ṣé rí Bọ̀dá Gani tá à ń sọ yìí? Tí wọ́n bá ní kẹ́ tẹ́wọ́ báyìí kẹ́ tẹ́wọ́ fún àdúrà. Tí wọ́n bá ṣe àdúrà fún yín. Ẹ tí ì lówó kankan. Ẹ máa túbọ̀ lówó ju báyìí lọ. Ó máa rò pé ṣògùn owó ni. Àfà ńlá ni Bọ̀dá Gani sìn. Èpè máa padà pa yín ni. Èpè máa pa yín ni. Tẹ́ ẹ bá kúrò mi, ẹ yà wèrè ni. Èèyàn wá bí láìfẹ́ ṣe máa bẹ́ ta bá. Ẹ ṣì èrè tí olórí burúkú ni ní tí pé kó wa máa pàgọ́ wọn yín. Ẹ ṣì èrè. Ó ṣì dàrú jẹ́ olórí burúkú ni ẹ. Èrè ni ẹ. Ó dẹ̀ máa pẹ́ǹtà jò kọ́ lọ olóṣì ni ẹ wẹ̀ wáyé. Èèyàn gidi mo kọ́ ló yẹ kí n sáré láti bí báyìí orí ò pé. Ó dàbí àgà. Jẹ́ ká lọ. Kó ṣì dànù ayé ẹ̀ máa bàjẹ́ ní. Orí ẹ̀ ò pé. Ọmọ òṣì onírọ̀gbọ̀n náà gbọ́ ọmọ òṣì. Wàá pẹ́ ń lé ní. Àgbákò. Ta ló ní báàgì àti wípé kí ló wà nínú ẹ̀? Inú bíbí mi ò fi iṣẹ́ mi ràn. Ẹjọ́ fùfù mi ò bẹ̀ lọ́wọ́ ẹ̀. Inú bíbí má fi ilé mi ṣe bùgbé. Ẹjọ́ fùfù má fi ilé ọ̀gá mi ṣe bùgbé. Kí wọ́n má bàa ṣìwì. Wọ́n ti ń bínú má jẹun ṣì sọ. Sórí ẹ yìí ni. Ẹnu yín gbà má. Ṣó ti ya wèrè ni? Ẹnu yín gbà má. Do you know who I am? Who are you? I am Honorable Chief, a distinguished member of the State House of Assembly. I used to be. Bíbá!
màá gbà yín ní ẹ̀ṣẹ̀ lójú ẹ lọ ti gate. kí ni yóò wá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. We are 40 million naira richer. Bàbá Bímpé, kí ló ṣe lébo ló wà? Kánò ni mo wà tí mo ti ń ṣayé mi lọ́wọ́. Call me! I said call me! Ojú mi Adéjàre, ojú ọmọ Adéjàre, jọ̀ọ́ ṣàánú wa. Kí ni ìgbà tí patient bá sick ní hospital tí wọ́n fa oxygen sí nímú tí wọ́n wá yọ lójijì ó máa kú ni. ó máa padà kú ni. kí ni nǹkan náà tó wà láàrin ìwọ àti this Fatoye guy or whatever his name is. Tí èèyàn bá ya wèrè, ẹ mú lọ ságo wèrè. mi ò lè sá lọ fẹ́ni kankan nílẹ̀ yìí o. Ibi tó bá gbà la máa gbà ọ́. Wèrè lọ fi ń wo wèrè, kò ní dá fún ẹgbẹ́ ṣe bá mi kọrin yẹn. Madam, cut. ẹ fà kọyọ. ẹ ti bímọ. Bẹ́ẹ̀ni. Mo ti rí bíbí. Ọkùnrin ni àbòbìnrin. Ẹ̀dà mi lóhùn. Obìnrin ni sà. Mo rí mi. Ilé ọkọ yìí rẹwà. Rárá, ó ti kọ̀ mí sílẹ̀. Mo rí mi nílẹ̀. Ẹ ti rẹ́ lómi rẹ̀. Rárá o, mi ò nílò mi o, bọ̀ mú náwọn tó ń disturb mi dáadáa. Ṣé máa gbọ́? Àwọn ìdí sọkùn yìí ẹ máa gbáfẹ́ ní kankan. Aláwìrì wọn torí orí ńlá kan bọ̀. Yọkùnrin yẹn máa wá kó máa pé gba kọ́kọ́rọ́ mọ́tò yìí. Mo fi ẹ̀ kó bá a má sí àwọn ìdá ìlànà yẹn ẹ máa dà wọ́n lóhùn. Ìyá wa ẹ máa ṣe sára àdúrà yìí o. Mo bá máa fi ṣe sára ẹ̀rù ká gbọ́. Kò sí nǹkan tẹ́ máa sọ pé kí n ṣe tí mi ò ní ṣe. Tẹ́tẹ́ ti sọ pé ó ní mọ́tò nínú yìí, kò sí wàhálà. Tó bá ti ní kí n ṣe máa ṣe. Àmọ́ máa ṣe 50,000 sí. Ìyá wa iṣẹ́ àfẹ́ wọlé alúwa. Èyí ṣe mi nìkan. Àwọn ọmọ ilé kéwú bí ọgbọ̀n iṣẹ́ àjọ máa wọlé. Àwọn jínú kò ní gba 50,000 rẹ̀. Ètò wọn náà. Ó dáa. Torí ẹ sọ pé ó ní mọ́tò nínú yẹn gangan. Máa ṣe 65 sí. Ìyá wa ẹ má jẹ́ káwọn jínú bínú. Ẹ wo bí ẹ pàdúrà èdè ẹ̀jẹ̀ kó pọ́ 100. Ẹ̀jẹ̀ kó pọ́ 100. Mọ́tò láwa o, wọ́n máa gbé wa. Kò sí wàhálà. Ẹ wo bí ẹ wọ bẹ́ẹ̀ ẹ̀rọ ọmọkàn níbẹ̀ ẹ kó wẹ̀ ẹ ṣé o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀. Alihamudu lillah alihamudu lillah alihamudu lillahi rabbil alamin. Are you serious? Am I serious bí báwo Ìjàrà? Ṣé mo mọ̀fó lẹ̀ fún ẹ rí ni? Wọ́n sọ pé Bọ̀dá Gani ti di àáfà tó ń rìn káàkiri tó ń jíṣẹ́ fáwọn èèyàn. Mo wá sọ pé the same Bọ̀dá Gani tèmi mọ̀. Mo gbọ́dọ̀ ṣe findings. Mo gbọ́dọ̀ wá nǹkan tó fà á tó fi ń ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀. Mo wá wọn kan. Yes, I found him. O lè believe pé Bọ̀dá Gani rádaràda tó sọ pé wọ́n ń jíṣẹ́ tó ti di àáfà ẹ̀. Sọ pé kí ló ṣe? Wọ́n rí ìran sí mi. Wọ́n rí ìran sí dádì mi. Wọ́n sọ pé kó lọ wá ẹ̀kọ́ méje kó rà. Mo wò pé bíi pé kí n kọ́kọ́ di ìgbájúlù wọn bó ṣe sọ ni. Bóyá kí wọ́n sọ
fún dáàdì pé kí wọ́n ṣe nǹkan tó ní kó ṣe. ọ̀rẹ́ ẹ̀kọ́ ṣe bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀kọ́ òun. kí ni ìwọ náà ń sọ ẹ̀ ṣé o fẹ́ máa mú mi ṣeré ni kí n sọ fún dáàdì mi lọ́nà ọ̀run pé kó lọ ra ẹ̀kọ́ 7 ṣó fẹ́ rà fún Jésù ni àbọ̀ fẹ́ rà fáwọn áńgẹ́lì. ọ̀rẹ́ bó ṣe yẹ lẹ́nu ló ṣe yẹ mí náà lẹ́nu. abájọ tó ṣe wá sí bíbá ìtàn ní kìdí ara yá wọn ní 200,000 naira. bẹ́ẹ̀ ni bọ́dọ̀ ìwà lọ́jọ́ wọn ní pé kó yá wọn o èmi ò mọ tó fẹ́ fi 200,000 ra o bóyá gèni o àbí tẹ̀síbà mi ò mọ̀ o ní bọ̀dà Gani náà bọ̀dà Gani dá àfà àfà. morúkọ wọn ní pẹlẹbẹ morúkọ wọn tẹ bá morúkọ wọn ní pé wọn ní àfà bẹ́ẹ̀ ni. ọ̀rẹ́ mi ó mọ nǹkan jẹ́ ń pè padà tí bá wọlé ń sì máa pè. mo láìgbẹ́ ṣe kọ́ọ̀tì yẹn pẹlẹbẹ ṣe rí kálẹ̀ morúkọ wọn ni ní sọ pé àfà torí bọ̀dà Gani tá à ń sọ yìí àfà gbéná lórí ọ̀tá ló ń pè wọ́n sìn níbi tó le dé nìyẹn. nítorí Ọlọ́run bọ̀dà Gani àti wa wèrè ṣá 5 and 6 kí ló ṣẹlẹ̀ wọ́n ò tiẹ̀ wá rórúkọ gidi fúnra wọn àgbàfà gbéná go àwọn olọ́ta tó ń gbéná gorí àbáwọn olọ́ta ara wọn ṣé ní bọ̀dà Gani ti dàrú ni. bẹ́ẹ̀ náà la máa bí. bọ́dà yóò lọ́pọ̀lọ́ ẹjọ́ nítorí ọlọ́ṣẹ́ abá àti ìjà tí mo lọ sí wọn sí orí burúkú yìí ni. wọ́n torí Ọlọ́run ọ̀rẹ́ mi ó ní ṣorí burúkú o. àwọn nǹkan báyìí ó gbé nǹkan tí mo mọ̀ jẹ́dé ni o mo fẹ́ wọlé tẹ́lẹ̀ mo ní nǹkan tó fẹ́ ṣe tó wáyé pọ̀ ṣọlẹ́ eléyìí bó ṣe sọ́nsìn yìí mo wà ṣọ́ọ̀kù wọn mi tán wà mú mi débẹ̀ báyìí torí ajá balẹ̀ lélẹ́yìí àsìdè hot mo ní láti rí nǹkan tó wà mí mo ní láti fojú ìgbà kí n fi rí wọn. pẹlẹbẹ lóòótọ́ ni pé mo mọ ibi tí wọ́n wà but I'm very sorry màá disappoint mi lè mú yín débẹ̀ lọ́wọ́ yìí bẹ́ẹ̀ ni èmi àti ìdí àrà ló yẹ ká jọ débì kan òun dẹ̀ sọ pé òun ò lọ mọ́ mo fi sọ pé ok màá dá lọ bẹ̀ ajá àbálẹ̀ nìkan tèmi náà fẹ́ lọ sí. wọ́n jẹ́ ṣe tiyẹn wá ṣe lọ́jọ́ mi eléyìí jáde ọlọ ilé máa sọ owó ọ̀kadà tó bá pè yẹn ni. ok ìdí àrà a máa sọ̀rọ̀. ok o a máa ríra. tó bá dalẹ́ ńkọ́ ṣé kò lè wá oríṣiríṣi. bọ̀dà Gani dà fà. mo ríre o. àfà gbéná gorí ọ̀tá. ṣé bọ̀dà yìí ń sin wọn ni àbí wọn ló ń sin wọn. àtijọ́ àti wọn ti bọ̀dà Gani sórí burúkú yìí. ó ṣàrùn gbàǹbí. ijó wo ni bọ̀dà Gani àti bọ̀dà Sàámú fẹ́ jáwọ́ kúrò ní gbogbo rádaràdà tó ń bá kiri báyìí. ṣé bọ̀dà Sàámú ló tún ní kọ́ lọ máa ṣàfáà ni àbí kí ni wọn náà sọ. àwọn náà ṣàlọ̀gá wọn lọ́ṣà kó wọn kiri lọ́ kó wọn jẹ kiri bí ọmọ ẹdìyẹ. àwọn kọ́ lọ̀gá. àló jáfáfá onínúure ní bọ̀dà Sàámú. ẹ dúró bọ̀dà Sàámú ẹ dúró. àbàyè ń ṣọmọ gbéra fún ẹ. àbàyè ń ṣọmọ yìí. ẹ dúró sẹ́ ẹ dúró. kí ló ṣọmọ yìí. gbéra. kí ni ó yẹ dàrú ni. ó dàrú. ẹ má bínú. ó ní ní ìlú búlọ̀kù lọ́nà. ìgbà tí mo dẹ̀ pé yín látàrọ tẹ́lẹ̀ dá mi ló. gbéra wá kí ló ṣe náà ṣọmọ kan tó ń ṣe ṣá ṣọmọ ẹni tó dúró síwájú ẹ̀ ṣá. ṣé mi wàá mú bọ̀dá Sàámú ni ẹ wo bọ̀dá Sàámú kẹ́ tó wọlé bíbí ẹ bọ̀ bàtà yín o. máa ṣe kí ni. ẹ bọ̀ bàtà yín. máa bọ́ bàtà. máa bọ́ bàtà. bẹ́ẹ̀ni. gbọ́ ṣé wọ́n rí pé wọ́n fa foundation yọ kúrò nínú ilé. lára àlẹ́ ṣé wọ́n fa foundation yọ kúrò bẹ́ẹ̀. ṣe lẹ́mi. ẹ sà bó ṣe jẹ́ gangan nìyẹn o gbogbo environment ló ní protocol kẹ́ẹ̀dẹ̀ tó wọ bíbá yìí pẹ̀lú level yìí ẹ sà ẹ bọ́ bàtà yín. dápadà ẹ ṣe èrè ṣá gọ́sà bó ṣe wà yìí wọn ò bọ́ bàtà wọn ní church rí. exactly. wọn ò bọ́ bàtà wọn ní mosque rí. àtọ́ ọwọ́ afẹ́ wá bọ̀dà Gani kan wèrè kan ẹ̀ ṣe fẹ́ bọ́ bàtà ẹ ṣe èrè ṣá. ẹ wá mo ti fi understand kankan ṣé bọ̀dà Sàámú lẹ̀ ń sọ protocol níwájú wọn mo fẹ́ kó jẹ́ mi ni o. ṣé gbádùn ṣe wà ókè ṣá. ẹ wo ẹja ní sùúrù gbogbo nǹkan ló ní ètò ẹ rí bàtà lẹ́sẹ̀ tiwa náà. dání wọ́n. bàtà làwọn yẹn bọ́lẹ̀ yìí. dání wọ́n. ohun tí yẹn gbé mi nínú orí bàtà lẹ́sẹ̀ dání wọ́n. yẹ orí ẹ̀ kí n gbókiri lẹ́sẹ̀ kó lè rí bó ṣe máa rí. ẹ wo bọ̀dá Sàámú ẹ lè wọ bàtà wọlé o tẹ bá fẹ́ rí àfa ńlá ìyẹn àfa gbéná gorí ọ̀tá ẹ lè wọ bàtà wọlé. ìyẹn bọ̀dà jà ní. bẹ́ẹ̀ni. gbéra tán kí bro Sam bọ́ bàtà ó máa jìyà kan tó ń ṣe yìí o ó máa jìyà kan tó ń ṣe yìí o. má bàa bẹ̀ kí n bọ́ bàtà bí bọ́ bàtà yìí fúnra rẹ̀. bọ̀dá Sàámú ẹ̀yin lè máa bọ́ fúnra rẹ̀. àbúrò ẹ̀ jẹ́ máa gbà ọ́ nílé lọ àbò ṣe bọ́ bàtà fún mi. kò sí wàhálà. olórí burúkú lélẹ̀ àbáyé lè fẹ́ bàjẹ́. ọjà ẹgbẹ́ ilé tó dákìrì fún mi. ẹgbẹ́ àpẹ kéde bọ́ bàtà.
alam tara ka bala rabu kabiya ja bil bil alam tara ni kan jaw fi dan wa sa alayhi tara babila talimi jarat mi sijil arákùnrin lẹ́gbẹ̀ẹ́ kọ́ wọ́n bàtà wọlé. bẹ́ẹ̀ni sórí yìí bù ú ṣé ìṣí èrè ni. arákùnrin kí ni. ẹni ìfàfà ẹ lọ ra ní ìtòkò ẹjọ́ á bẹ̀rẹ̀ business gan-an ẹ̀wù bẹ́ẹ̀ ṣe gbé kura síwájú bí àwọn àǹfààní látọ́lọ́hún pè gangan tọ́lọ́hún dìde kọ sí. mo bá béèrè lọ́rẹ̀ òòrè kò dáhùn lẹ́yìn pé kó wọ́n bàtà wọlé. babaláku bàbá yóò lè ní kí n bọ́ bàtà lẹ̀. gbogbo àwọn ajá tẹ àwọn ọmọ mi lẹ tún kó rọra lẹjọ ń ṣòṣì lẹ ṣe ranù èwo ló sì tẹ ṣe iná ṣé náà tọ́nà náà tí bó ṣì káàkiri ẹ wá wo bẹ́ẹ̀ ṣe jókòó bí àwọn àfàtọ́ lọ́run ti gbà fún ẹ ṣe bí àwọn àfàtọ́ lọ́run dìídì pé gangan àwọn àfàtọ́ tá a mọ̀ dáadáa tọ́lọ́run pé ẹ wo bẹ́ẹ̀ ṣe jókòó tó bá ń sẹ́ńsọ̀ àwọn èèyàn tó fẹ́ wá ra kùrán tó yẹ kán ta kùrán fún yín tẹ́sí bí òṣèré yẹ kó dọ́wọ́ yìí. arákùnrin kí lè ṣe bí bọ̀dà gàdí kẹ́gbàdì ìlú lọ aniọ́ntì ní ẹ́ndí o aniọ́ntì ní ẹ́ndí o ìyá kìíní kú o adé máa kọrin opening. arákùnrin ìṣòro yìí bá ní oore kò sọ o. bọ̀dà gàdí ayé yín òun ni èmi lè pè ní arákùnrin èmi ọba community mẹ́wẹ̀ẹ̀wá kó ló dùn mo dùn mà lójókòó síwájú èmi ní ìṣòro tèmi bá ní. ọ̀daràn. Fakọyọ. Èmi. Fakọyọ ká sọ̀tòrò yẹn fún ẹ. Ó dà. Mo mọ̀ kàn. Arákùnrin ẹ máa ń ṣe àwọn èèyàn lórí olóore èèyàn rẹ yín o àwọn ẹni èṣù kan fẹ́ bàjẹ́ wọ́n fẹ́ bóore ẹ̀jẹ̀ mọ́ yín lọ́wọ́ ẹ sì wá láò iṣẹ́ àwọ̀ ẹ̀nù la máa ṣe fún yín. alágbàlà aláwọ̀ ẹ̀nù. àwọ̀ ẹ̀nù yá máa ṣe yìí ká bá parí gbogbo ṣẹ́yìn sínú ọ̀ṣẹ́ yẹn tán báyìí ẹ̀wà odò yìí tóbi dáadáa ìbá fẹ̀ kódò yẹn bá ní bíríìjì orí dájú. odò ní bíríìjì. ìbá ní bíríìjì lórí. bíbí orí. àbí bí odò ọ̀ṣun. níbi orí bíríìjì. àbí ká kó sọ fún tọ́mìlán bíríìjì. ìbẹ̀rẹ̀ dájú. ẹ wá wà rí méjì rẹ̀ báyìí. ní tọ́mìlán bíríìjì gangan. ẹ wá ṣe ṣọ́ látòkè ẹ kàn ṣe ṣọ́ sínú rẹ̀ ẹ wá má wẹ̀ṣẹ̀ yìí ẹ wá má wẹ̀ lọ ẹ má wẹ̀ lọ bá ẹ má wẹ̀ lọ bá ẹ má wẹ̀ lọ bá. torí àwọ̀ ẹnu tí mo fẹ́ ṣe yẹn kógun tó ń jà mí lè padà látòrí tọ́mìlán bíríìjì. ẹ wá ṣe ṣọ́. àkàn ṣe ṣọ́ wọ bí ẹ. yéèrò àrẹ sábò ọmọ àpàyàn àdìsá ọmọ ìwà yéèrò ọgbọ́n mi máa ń lọ mi pa ọ́ àwọn ọmọ ìsá. tọ́lọ́ bá tiẹ̀ wá gbé yín ga pẹ̀lú eyín burúkú eyín òṣì dàbí eyín oṣó yìí tọ́lọ́ bá gbé yín ga tẹ́ ẹ bá ga tán ṣáwọn tó ràn yín lọ́wọ́ tẹ́ ẹ fi débi sọ́nikẹ́ pa wọ́n ni ayé yín máa bàjẹ́ síbí ni mo ń padà bọ̀ àbáyé o mo ń padà bọ̀ àbáyé lẹ́ni mo fẹ́ bọ̀ bí náà ni mo ń bọ̀ lóyìn ọ̀tẹ̀. ní ìdúwé bí ìfọmọkùnrin báyìí wàhálà promise rẹ̀ wọlé dé yìí ó ká máa ṣe báyìí ẹlòdì ń gbé à. Olúwa ni ìwà àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ nítorí ó ti fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun ó sì gbé kalẹ̀ lórí àwọn ìṣàn omi ta ni yóò gbé orí ọ̀kan náà lọ tàbí ta ni yóò
búra ẹ̀tàn. Ó ní orí ìbúgbà ní ọwọ́ mi. Máa pa ẹ́ ní àpáyé. Máa pa ẹ̀rù. Ẹ̀rù ni mo sọ bẹ́ẹ̀ fún. Hello mọ́mí, mo ti pinnu báyìí látàárọ̀, kí ni ti serious gan? Ó ti serious gan, ẹ máa bọ̀. Okay, ẹ ti dé. Okay ma, okay. Ta ló bọ̀? 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 Èmi ni! 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 Mo dáràn! Ọkọ mi! Mo dáràn! Mo ṣe pé àná ni mo ṣe sáré bọ̀. Ọmọ yóò ní pa mí! Ó ní pa mí ó! Mo dáràn! Mo dáràn ọkọ mi! Ọkọ mi! Ọkọ mi jọ̀ọ́ wojú mi! Wojú mi! Pẹ̀lẹ́. Mommy, this is not normal. This is not normal. Ọkọ mi, èmi náà kú jókòó. Mo ń sáré kiri ni. Ibi tí mo ti ń bọ̀ ń sin mo lọ pè yàn kan náà kó bá mi gbàdúrà fún mi. Nígbà mo wà láti fi mí ṣe látàárọ̀. Pẹ̀lẹ́, wá mi. Pẹ̀lẹ́. Má bínú. Lẹ́sẹ̀ bá. Pẹ̀lẹ́. Dìde. Ọlọ́run láìláìlàlá Ọlọ́run láìláìlàlá Ọlọ́run láìláìlàlá Latifu láìláìlàlá Kabiru láìláìlàlá Ọlọ́run láìláìlàlá Ọlọ́run láìláìlàlá. Nígbà lọ́yọ̀ rẹ̀. Kéde ìyá wa kéde yẹn sunkún ẹ̀dìdé ńlẹ̀ báyìí ẹ̀ lọ́ mọ́rábìnrin yẹn wà. Já lọ mú ẹ wọlé sí yàrá tó wà lápọ̀tù yẹn kẹ́ bá gbàdúrà fún un jọ. Gbẹ́nà lọ́yọ̀ rẹ̀ aláwù láìlá ilé ọwọ́ ayélujára yóò ládásù sùnàdù wàlánàmù wàwú wọ́nbíńdàmọ́wọ́ wàmọ́bìnrin wàzẹ́lẹ̀sí ẹ̀sùmáwò ìdàwú ìlàbí ìsìnì yàlámù wọ́nbáìnà ìdàwú ìlàbí ìsìnì yàlámù wọ́nbáìnà àdí wàmọ́ ẹ̀sùmáwò wàláyítúnà ìṣẹ́yì ìlìmì ìlà ìmọ̀já wàásíà kùrìsíyù sàmọ́wọ́tì. Àló jáfáfá onínúure ní bọ̀dá Sàámú. Jẹ́ yí mi mú. Ẹgbẹ́ yín náà ní sùúrù jàre. Bí kí ni gbogbo eléyìí? Ìgbélé lọ. Bùrájà nìyí láti. Ṣé bùrájà nìyí? Àwọn ní. Òun láyé ẹ̀ ti bàjẹ́ yìí. Kí ló ṣẹlẹ̀? Ibi ta lọ ní nǹkan ti yíwọ́ báyìí. Ṣé ẹ rí ibi tẹ́ ẹ ti dé? Ṣé ẹ rí ibi tẹ́ ẹ bàjẹ́? Bùrájà nìyí. Kí ló ṣe yìí? Báwo la yé yìí ṣe wá rí báyìí? Ẹ̀sọ́ tó jẹ́lẹ̀ fún mi jáde. Kí ló ṣe yìí náà? Bùrájà nìyí. Ẹ ya wèrè ẹ rántí etí. Bragani kò lè dà fún yín. Ẹ̀yin táyé kí ló á jókòó ṣe bí. Àmọ́ kó ta lè ṣe ni. Ẹ mọ tẹ́lẹ̀ ṣe. Ẹ mọ tẹ́lẹ̀ ṣe. Ẹbí tẹ́lẹ̀. Ẹgbẹ́. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní ẹgbẹ́. Ẹ mọ tẹ́lẹ̀ ṣe. Ẹ̀yin ò mọ tẹ́lẹ̀ ṣe. Àmọ́ ẹ mọ̀ láti ti pa. Èmi ò tí ẹ mọ̀ kó máa yá báyìí. Bórúkọ yìí máa pàjẹ́ kò tó di pàjẹ́ yìí bàjẹ́ nígbà tẹ́ lọ jókòó síbi tẹ́ lẹ́ẹ̀kọ́ òjò sàn ẹ̀yin dára yín ò yá. Àló jáfáfá onínúure ní bọ̀dá Sàámú. Ọlọ́run ayérayé o. Ọlọ́run ayérayé o. Ẹ̀mí inú àwọn wòlíì. Ẹ̀mí inú àwọn wòlíì. Ọlọ́run tó jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Ọlọ́run tó jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Irọ́ ló pàṣẹ. Irọ́ ló pàṣẹ. Mo ní ẹ̀mí Ọlọ́run á bá ẹ wí. Ẹ̀mí Ọlọ́run á bá ẹ wí. Ó
sẹ́yìn. Ẹ̀mí Ọlọ́run á bá ẹ wíṣẹ́. Ẹ̀mí Ọlọ́run á bá ẹ wíṣẹ́. Gbogbo ẹ̀mí kẹ́mi. Gbogbo ẹ̀mí kẹ́mi. Ẹ̀mí líjíọ̀nì. Nínú ayé. Ó yá jáde. Jáde. Sọ́tẹ̀yìn. Lórúkọ Jésù. Jáde. Pásítọ̀ sọ bẹ́ẹ̀. Dádì ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Dádì ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ jẹ́ ká rẹ̀ yá ẹ jọ̀ọ́. Ẹ farabalẹ̀. Kò sí nǹkan kan tó máa ṣe. Ọlọ́run ti wà lójú iṣẹ́ ẹ̀. Ó máa gba ìtúsílẹ̀ lórúkọ Jésù Kristi. Dádì àbí kó gbà túsílẹ̀ ni o tó rà ti gbé lọ sọ́dọ̀ ẹlẹ́mìí kan wọ́n rí kankan ṣe sí o wọ́n ríṣẹ́ sí o. Bọ́dà Gani lẹ́lẹ́mìí yẹn ìgbà tó pé Bọ́dà Gani gan dé díẹ̀ ló kú kò yọ wọ́n lẹ́yìn o. Ẹ fara yín balẹ̀. Ọlọ́run wà lójú iṣẹ́. Ọlọ́run tó dẹ̀ wà lójú iṣẹ́ tó ti ń ṣe iṣẹ́ lọ́nà ayé ẹ̀yẹ ó máa ṣe àṣeparí iṣẹ́. Dìde tógún. Dìde tìjàtìjà. Dìde nínú agbára. Dìde Ọlọ́run mi, ó wá ṣèrànwọ́ fọ́kàn mi. Àló jáfáfá, onínúure ní bọ̀dá Sàámú. Àǹtí, kí ló ṣe pẹ̀lú mi? Kí ló ṣe pẹ̀lú mi? Ó bá mi máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bá mi dúpẹ́ lọ́wọ́ pásítọ̀ sọ bẹ́ẹ̀ ọpẹ́lọpẹ́ wọn ni o àwọn ló jẹ́ kára ẹ̀yà o àbí. Ọlọ́run ni o, Ọlọ́run ni ká dá gbogbo ògo padà fún. Ṣé sà. Àìsàn tó ń ṣe ń gbà yẹn òun ló dọkọ sí lára o ó di ọkọ sí lára báyìí ni tó jẹ́ pé àrùdé bí báyìí ni ọpẹ́lọpẹ́ pásítọ̀ sọ bẹ́ẹ̀ pẹ̀lú ọkọ mi. Ó jáde o wọ́n ní kò jẹ́ kọ́ ọmọ ọdún mẹ́jọ ò gbọ́dọ̀ yá wèrè tí ò ní tayé nínú ó rẹ o tó 60 rẹ o ẹwẹ àfà ẹwẹ àfà ẹwẹ tó ń pè láàfà àfà gbẹ̀nà lórí ìkíni gbẹ̀nà lórí ìkíni lórí ọ̀tá ẹwẹ àfà gbẹ̀nà lórí ọ̀tá ó rẹ o. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe wọ́n? Ayé wọn ti bàjẹ́. Ayé wọn ti bàjẹ́ o. Ayé ta ló bàjẹ́. Ayé ta ló bàjẹ́. Ṣé sọ bẹ́ẹ̀ ni? Ṣé sọ bẹ́ẹ̀ ni? Ṣé ti rí? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Bọ̀dá Gani rèé. Bọ̀dá Gani rèé. Ẹ dá sí. Orí ẹ̀ ké wo láriwo. Níjà yẹn rẹ̀. Níjà yẹn gógó rẹ̀. Bọ̀dá Sàámú, obìnrin tó fẹ́ pa Bọ̀dá Gani lélẹ́yìí. Olóògbé àwọn oníkùkù tó fi ń ṣe wọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí. Lóṣù rẹ̀ jẹ́ kó yé mi o. Ṣé ẹni tẹ́ ẹ fẹ́ wòsàn rè? Ṣé ẹni tí wọ́n pè yín pé kẹ́ wá wòsàn rè? Àwọn gbogbo la pè é. A ṣe pé wọn ò lè ṣe kankan. A kò má fojú tàyàn nù ni. Torí ẹ̀ la ṣe pè wọ́n. Sọ bẹ́ẹ̀ jọ kí lọ́mọ yìí ṣe mí. Ọlọ́run ló ó wá fún ìtúsílẹ̀ ni. Ọlọ́run dẹ̀ ṣe kí. Ọlọ́run dẹ̀ ti tú sílẹ̀. Yéè! Bọ̀dá Gani ò lè tú sílẹ̀. Wọ́n wá gbà ní ẹ̀ṣẹ̀. Half of wèrè yẹn ó wá wà lára Bọ̀dá Gani. Ṣé òun ló fi dára wọn báyìí? Baby, how you doing? Baby, sára ẹ ti ya. Ẹ ṣe rí nǹkan. Ṣé ẹ rí ohun tá àfa yín ṣe tì? Ìyẹn àfa yín wèrè tó jókòó yìí. Àbàmọ̀dì àfa yín tó ṣe tì. Òun náà gbé wá síbi tó ṣe yìí. Can you imagine? Ṣé ẹ ti rí? Bọ̀dá Gani ti yá wèrè gọ́gọ́ ní o. Bọ̀dá Gani. Báwo la yé yín báyìí? Ó ti bàjẹ́. Ó ti bàjẹ́ o. Ayé wọn ti bàjẹ́. Ayé yín ò ní bàjẹ́ lórúkọ Jésù. Ayé yín ò ní bàjẹ́ lórúkọ Jésù. Àmín ni kẹ́ ẹ ṣe. Àmín ni kẹ́ ẹ ṣe. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Mo ní àmín ni kẹ́ ẹ ṣe. Àmín ni kẹ́ ẹ ṣe. Ẹ̀mí àwọn wòlíì. Ohun tẹ́ ẹ bá bàjẹ́ nínú community ẹ ní lè túnṣe, ìyá yín ò ní lè túnṣe. Mo ní àmì lè máa ṣe. Ẹ̀mí àwọn wòlíì. Bẹ́ẹ̀ni agbára ká. Ẹ̀mí àwọn wòlíì. Ipá rẹ̀ ká ó pọ̀. Ẹ̀mí àwọn wòlíì. Ipá rẹ̀ ká ó pọ̀. Torí ohun gbogbo lẹ lè ṣe. Ohun gbogbo lẹ lè ṣe. Àṣẹ tí ò sí lọ́rọ̀ rẹ̀. Ipá rẹ̀ ká ó pọ̀. Àmì lẹ máa ṣe o. Mo gbàládùra lórúkọ Jésù. Gbogbo ẹ̀mí tó wà nínú ayé yín. Ẹ̀mí tí kìí ṣe ti tó fò mọ́ yín. Lórúkọ Jésù ó yẹ jáde. Àmín. Ẹ lè bọ̀. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Ẹ wò sá, ẹni bá ní kò sọ̀rọ̀ lórí òkè yìí, ó ń tan rẹ̀ jẹ ni. In fact sá, mo ń ṣe lọ nínú ayé mi. Ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń rí ni àwa tá a takú sórí òkè tá a lọ àmọ́ kan tá à ń rí lọ́dọ̀ pásítọ̀ sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni o dádì ẹ wo ògo
àti ọlá tí àwọn èèyàn rí lára yín tí wọ́n tún wá rí nínú iṣẹ́ yín pẹ̀lú lágbára Ọlọ́run kò ní fi yín sílẹ̀. Àmín. Ẹ ṣé gan ni, God bless you all. Àánú Ọlọ́run ò ní dágbére fẹ́yìn náà. Brother Festus. Yes sir. Báwo ni ìyàwó yín ń kọ́ ṣán ti bímọ? Mo sì fẹ́ ká ṣe tẹ́kí sọ fún yín ni o, wọ́n ti bímọ. Olúwa ṣe o. Ẹ jẹ́ àjọba wọn yẹ kí hallelujah. Olúwa ṣe o. Envelope tẹni ká mú wa ká fi nǹkan sínú ẹ̀ ìmú tọ̀dọ̀ tèmi wá ṣé wọ́n nìkan ni èmi náà mú tèmi wá. Tèmi náà wà ń bí o. Ẹ wo tèmi náà wà ń bí o. Orí yín pé àánú Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Ó yá ẹ máa mú wa lẹ́yìn kọ̀ọ̀kan. Ẹ máa mú wa. God bless you. God bless you. Olúwa ṣeun. Olúwa ṣeun. Olúwa ṣeun. Olúwa ṣeun. God bless you. God bless you. Thank God. Olúwa ṣeun. Bọ̀dá Gani, ẹ jọ̀ọ́ má bínú mò ń bọ̀ o. Ìbínú, n kò bínú rárá o, kò bínú o. God bless you. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ní orúkọ Jésù. Àmín. Ọlọ́run ayérayé, àwọn ọmọ rẹ ti rúbọ. Ní orúkọ Jésù. Àmín. Ọlọ́run ayérayé, àwọn ọmọ rẹ wọ́n ti wá rúbọ. Ẹbọ ọpẹ́ wọn Olúwa ṣe ìtẹ́wọ́gbà. Mo tẹ́ àwọn ọrẹ wọ̀nyí síwájú rẹ Ọlọ́run, Olúwa ṣe ìtẹ́wọ́gbà. Gbogbo ohun tó ń dùn wọ́n lọ́kàn, gbogbo ohun tó ń pa wọ́n lẹ́kún láti òní lọ. Wọ́n dẹ̀ ń dẹ́ ẹ́ńfílóòkù jọ, wọ́n ń dájọ́ fún sọ́bẹ̀. Mo ṣe ń wọ ẹ́ńfílóòkù yẹn, kó bá máa túbọ̀ wọ ẹ́ńfílóòkù yẹn, kó bá máa kó pọ̀. Owó yẹn á wọ 250,000. Gbogbo òṣòro. Ó jọ mi lójú náà, inú ọ̀parun wà látijọ́ yìí. Àwọn ẹgbẹ́ rẹ̀ wà ń gbòòrò, lọ gbòòrò. Tó jókòó pa síbẹ̀, wọ́n á gbé ṣòro, wọ́n á bá ìyó máa yanjú, wọ́n á gbé wá. Ìyí kò ní rí ṣe, wọ́n á gbé wá. Gbogbo wọn á dé ẹ́ńfílóòkù jọ fún. Wọ́n bá dẹ̀ gbé ṣòro wá. Kéèyàn kò bá rí ṣe, ṣọ́ọ̀ máa ta kété síbòmí rẹ̀. Wọ́n ní pọ́n máa nà pásọ̀, wọ́n ní pọ́n máa nà àfà. Ẹ̀gbọ́n o. This is a good business yo. Business gidi wa. Ojú kòkòrò rẹ̀, àìlọ́pọlọ rẹ̀, àìnílàákàyè rẹ̀. Abájọ tí wọ́n sọ wípé kò sí èjì téèyàn lè wà ní ayé yìí tí ò bá ti gbọ́n kò gbọ́n náà ni, ohun tí ò bá mọ̀ kò mọ̀ ni, ní làákàyè. Bàrágà ni ẹ ò ní ọpọlọ bó ṣe lè wù kó mọ́. Ojú kòkòrò ló fẹ́ pa yín o, nítorí wọ́n ń fún sọ bẹ́ẹ̀ ní ẹ́ńfúlọ́ọ̀pù. Òun lè dẹ̀ ṣe rò wípé bísínẹ́sì ni ọ̀rọ̀ Ọlọ́run, ní iṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run tó gbé àwa kan dàgbà títí di ìsinyìí láfi bìlí pé bísínẹ́sì ni. Ẹ jẹ́ mú báyìí ná, sọ bẹ́ẹ̀ ẹ jọ̀ tó lọ Ọlọ́run, mi ìfẹ́ tún di nǹkan tí ò yẹ kí n tún di. Ẹ́ńfúlọ́ọ̀pù tí wọ́n fún yín, ẹ jọ̀ mi ìmọ̀ bóyá ẹ̀ka àwọn owó tó wà nù ẹ̀. 32,000. Nítorí 32,000, nítorí 32,000 lẹ́sẹ̀ fẹ́ ba iye ara yín jẹ́ bọ̀dà Gani. 32 lẹ́sẹ̀ kú àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ní làákàyè táwọn náà níṣẹ́ tó ń bóṣì káàkiri nínú community. Òun lẹ́sẹ̀ kó wọn mọ́ra, lẹ́sẹ̀ ṣòṣì tẹ̀ ṣe. Èlò lẹ ti wá rí nídìí ẹ̀ gbà tẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣòṣì. Èlò ló ti jẹ́ owó tó wọlé sí yín lọ́wọ́. Ọlọ́run ò pè yín, ẹ̀ ń pera yín. Ọlọ́run ò sọ bẹ́ẹ̀, ẹ̀yin ń sọ. Ẹ̀ńtọ́lọ́run ò bá pè tó ń pẹ́rẹ́ ṣe bá jókòó ara ẹ̀ jẹ́. Èyí tó bá wọlé sí lọ́wọ́ ṣe bá rọra máa gbà níbi tó bá wà. Ọlọ́run ò pè yín, ẹ wá pera yín, ẹ fẹ́ lọ máa ṣe deliverance. Ẹ fẹ́ lé ẹ̀mí òkùnkùn jáde nínú ẹni tó wà, tẹ́lẹ̀ mọ̀kọ́ Ọlọ́run ò pè yín, tí ò sì ná nínú yín tó lè lé iná burúkú tó wà nínú ẹni yẹn jáde. Ẹ̀yin ó yẹ kó pa yín dànù ni. Ẹ̀mí tó wà nínú ọmọ yẹn ó yẹ kó yanjú yín kó ba ayé yín jẹ́ síbẹ̀ ni. Lẹ́yìn èèyàn burúkú yìí, ẹ wá lọ sọ̀rọ̀ ayé rẹ̀ dáadáa, wá ní àfà gbéná lórí ẹ̀yin. Ẹ wá ń gbéná lórí ẹ̀yin. Tí yín máa rún ni o. Ẹ tọ́lọ́run ò bá pè tó bá pè rẹ̀ ní tó bá fojú ara ẹ̀ rí kórì ni. Ọ̀rọ̀ Ọlọ́run náà lẹ sọ yẹn bọ̀dà Sàámú. No, ẹ jọ tó ọ̀dọ̀ wọ̀. Àmì kí ló ṣe yín sọ bẹ́ẹ̀? Àṣà yẹn ti ṣe deliverance jù ni. Ẹ má mi sọ orúkọ èèyàn mọ́ tèmi o. Ẹ fẹ́ pé bọ̀dà Sàámú ẹ̀ ń pé bọ̀dà Gani. Ṣé irú ẹni tẹ́ máa pe orúkọ mi mọ́ nìyí? Ṣé irú ẹni tẹ́ máa fi gbé orúkọ mi nìyí? Ọlọ́run má jà rí bí náà. Ẹ̀rí mú ìwà Adémọ́lá lẹ̀, ẹ̀rí Latif Adédìméjì lẹ̀, ẹ̀rí Fẹ́mi Adébáyọ̀ lẹ̀, ẹ̀rí Ibrahim Ṣàtà lẹ̀.
ẹ forúkọ àwọn yẹn wórúkọ mi ẹ ní bọ̀dà Gani ṣé fẹ́ pa mí ni ẹ pè mí tẹ́lẹ̀. bọ̀dá Sàámú ayé gbogbo wa ò ní bàjẹ́ ká má tanra wa irú àwọn èèyàn bíi ti bọ̀dà Gani wọ́n pọ̀ nínú ayé tí wọ́n sọ ara wọn di wòlíì èké àwọn tí Ọlọ́run ò pè tí wọ́n ti torí nǹkan tó máa jẹ tí wọ́n pera wọn. ẹ wá sọṣẹ́ àfà ẹ sọṣẹ́ pásítọ̀ ẹ wá sọ pé bísínẹ́sì ni áò tọ́nà bá pè é ò ní rí bísínẹ́sì bẹ́ẹ̀ wàá máa rí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run sì wà síbẹ̀ àwa la ò sí ní ìtàtijọ́. bọ̀dá Sàámú ṣe é pé reason tí a ṣe gbọ́dọ̀ lára wa lóògùn lórí irú àwọn ọ̀rọ̀ àwọn èèyàn báyìí ó ní wípé ààyè ti wà fún wọn nínú iná. àṣeyàrá tẹ́ ẹ máa ń wọ̀ṣù ní kámpù àṣenú iná ló wà àṣẹ tẹ́ ti ní yàrá nù ná ẹ bá ti yàrá mi o kọ́kọ́rọ́ yàrá mi là òjò tí ìrọ̀ ẹ lọ bá ti wíńdò ẹ̀ wọ́n bá yìí ti wíńdò nù ná. That's good. irọ́ Ọlọ́run ti wá fi orí ọ̀fẹ́ ó ti fi gba àwọn padà báyìí ìyẹn táwọn fúnra wọn bá fẹnu ara wọn jẹ́wọ́ wípé àwọn ò dẹ̀ tún ní ṣe é mọ́. wọ́n ní kẹfẹ́ ní kọ́ wọ́n ní kẹfẹ́ fẹnu ẹ sọ kọ́ ló ní ṣe bẹ́ẹ̀ mọ́. àsọ bẹ́ẹ̀ iṣẹ́ sì kú ẹ ṣiṣẹ́ ìtàn àwọn ìtì lọ. tẹ́ ẹ bá ń sin ẹ̀sìn tẹ́ ẹ ń sìn mi ò sọ pé kẹ́ ẹ má sìn ṣùgbọ́n ẹ sìn nínú òtítọ́ ẹ sìn nínú òdodo ohun tọ́lọ́run ò bá sọ ẹ má sọ ohun tẹ́ ẹ bá ní ìkápá láti ṣe ẹ má ṣe ibi tẹ́ ẹ bá lóore ọ̀fẹ́ àti lọ ẹ má lọ bẹ́ẹ̀ ohun tọ́lọ́run ń fẹ́ fún wa nìyẹn oore ọ̀fẹ́ Ọlọ́run ò ní fi wá sílẹ̀ o mi ò tí ì rò bẹ́ẹ̀ tí ì kọ́gbọ́n rárá o. ṣé ẹ pé wọ́n lè lọ́mọ yìí ṣé ẹ pé lórí burúkú lọ́mọ yìí ní condition tí bọ́lá Gani wáyé ó tún dress aṣọ yẹn ṣáàkó máa pa tó máa fi wọ́n lọ ni ṣẹ́ẹ̀rì kọ́ máa bí ẹ̀dá kó tún dress aṣọ yẹn mo wá sọ̀rọ̀ sọ́bọ̀ ẹni tọ́lọ́wọ̀n ò bá pè tó bá pèrè ogun ni wọ́n wá sọ wípé àfà gbéná lórí eyín àbí kíni. gbéná lórí ọ̀tá. orí yín bàjẹ́ lè tún correct mi mo ní ká má correct mi mọ́ gbéná lórí eyín say it. gbéná lórí eyín. recap. gbéná lórí eyín. recap. gbéná lórí eyín. àfà gbéná lórí eyín ẹni tọ́lọ́run ò bá pè tó bá pèrè àjẹkún ìyà ni ó jẹ. ta ló ní báàgì àti wípé kí ló wà nínú ẹ̀. inú bíbí mi ò fi iṣẹ́ mi ràn ẹjọ́ fúfú mi ò bẹ̀ lọ́wẹ̀ inú bíbí má fi ilé mi ṣe bùgbé ẹjọ́ fúfú má fi ilé ọ̀gá mi ṣe bùgbé kí wọ́n má bàa ṣìwì wọ́n ti ń bínú má jẹun sí sọ. sórí ẹ yìí ni. ẹnu yín gbà má. ṣó ti ya wèrè ni. ẹnu yín gbà má. Do you know who I am? Who are you? I am Honorable Chief, a distinguished member of the State House of Assembly. I used to be. Màá gbá yín ní ẹsẹ̀ lójú ẹ lọ ti gate. Kí ni ìyẹn wá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí? We are 40 million naira richer. Bàbá Bímpé, kí ló ṣe lébo ló wà? Kánò ni mo wà tí mo ti ń ṣayé mi lọ́wọ́. Call me. I said call me. Ojú mi Adéjàre, ojú ọmọ Adéjàre, jọ̀ọ́ ṣàánú wa. Kí ni ìgbà tí patient bá sick hospital tí a fa oxygen sí nímú tí a wá yọ lójijì ó máa kú ni. ó máa padà kú ni. Kí ni nǹkan náà tó wà láàrin ìwọ àti this Fatoye guy or whatever his name is? Tí èèyàn bá ya wèrè, ẹ mú lọ sá lóore. Mi ò lè sá lọ fẹ́ni kankan ní ilẹ̀ yìí o. Ibi tó bá gbà la máa gbà ọ́. Wèrè lọ fi wo wèrè kò ní dá fún ẹ bó ṣe bá kọ́ ni. Madam court. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. SAAMU ALAJO. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. SAAMU ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí SAAMU fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o.
ṣẹ̀ṣẹ̀ kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́ nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó